kí n ṣe. Olúwa ló rán mi ó di dandan máa jíṣẹ́. Iṣẹ́ Olúwa ni kò ṣe má ṣe o àfi kí n ṣe. Ìjọ Ọlọ́run ò ní bàjẹ́ lójú mi o rárá o. Àṣejèrè ni mo máa ṣe ó di dandan. Ìjọ Ọlọ́run ò ní bàjẹ́ lójú mi o rárá o. Àṣejèrè ni mo máa ṣe ó di dandan. Iṣẹ́ Olúwa ni ó pọn dandan kí n ṣe. Ọlọ́run ló pè mí mi ò gbọ́dọ̀ jọra mi lójú. Mímọ́ mímọ́ ni ó jẹ́ mímọ́ ọwọ́ mímọ́. Kí ni wọ́n wá ṣe mí tí wọ́n ní jíṣẹ́ Olú? Olúwa ló rán mi ó di dandan máa jíṣẹ́. Láti wo torí mi rí ojú ìrí nínú ìjọ rẹ̀. Bẹ́ẹ̀ni, first time àní ní olùṣọ́ ni mo fẹ́. Olùṣọ́. Ṣé kò mọ̀ pé inú ìjọ náà? Hallelujah. Ṣé kò mọ̀ pé inú ìjọ nínú lò? Ẹ dẹ̀ ti pọ̀ olùṣọ́ pé ẹ fẹ́ wá rí wọn. Bẹ́ẹ̀ni, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọ̀rẹ́ mi kan ló júwe bíbá fún mi. Mo fẹ́ wá ṣọ́nà. Àmọ́ ìyá mi, ṣe bẹ́ẹ̀ mọ̀ pé inú ìjọ mímọ́ lẹ̀ ń bọ̀. Hallelujah. Hallelujah. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé inú ìjọ mímọ́ lẹ̀ ń bọ̀? Kí ló tẹ múra báyìí? Ẹ mọ̀ pé ní tẹ́ ń bọ̀ wá bá ẹlẹ́ran ara ni. Téèyàn bá ń jáde múra ibi téèyàn bá ń lọ irú ẹ téèyàn fẹ́ lọ bá pàdé ń bẹ̀ irú ìmúra yẹn lèèyàn máa mú. Ẹ jẹ́ má bínú kò yé mi o. Gáùn ni mo wọ̀ mọ́ mi. Gáùn fẹ́ wọ̀ yìí ó yọ gbogbo ṣépù ara ẹ̀ sílẹ̀. Ó rí gbogbo ṣépù ẹni gbogbo ṣépù ló yọ sílẹ̀ yìí gbogbo ẹ̀. Ẹ wo mi gbogbo yẹn kọ́ ni mo bá wa. Ọkàn mi ò tiẹ̀ lọ sí gbogbo bẹ̀yẹn. Ètò ayé mi mo fẹ́ mọ ètò ayé mi tí Ọlọ́run ní fún mi. Mo bá wá bí mo dé tí pé olùṣọ́ wọn dẹ̀ ní kí n máa bọ̀. Ètò ayé ẹ̀ ó lè mọ ètò ayé ẹ̀ pẹ̀lú ìmúra tó mú yìí. Ó lè mọ̀. Òun bọ̀ wá bá olùṣọ́ àgùntàn. Ó wá múra báyìí. Ó wá ló fẹ́ mọ ètò ayé ẹ̀. My dear, ó lè rí olùṣọ́ pẹ̀lú ìmúra tó mú yìí. Ibi tí mo ti wá máa jìnnà ma. Bó bá fẹ́ kẹ́mi ràn ẹ́ lọ́wọ́ mo lè ràn ẹ́ lọ́wọ́ mo lè pe ẹnìkan nínú àwọn ọmọ ìjọ kọ́ fún ẹ láṣọ tó lè wọ̀. Láti wáṣọ aláṣọ. Ẹ máa lọ gbà yẹn tó bá lè wáṣọ aláṣọ. Àwọn fọ́ọ̀sì ẹ wá bí ni. Mo ti kó olùṣọ́ kíkọrí olùṣọ́. Mo náà lè rán olùṣọ́. Kí ló dé? Ibi tí mo ti wá jìnnà o. Kí ló dé tẹ ya Sátánì báyìí? Ìjọ mímọ́ ni bí. Ìjọ mímọ́ ìjọ tọ́lọ́run gbé kalẹ̀ ní ìjọ yìí. Ẹ mọ̀ nǹkan, ẹ tiẹ̀ jẹ́ kí n rólùṣọ́. Tó bá ti rí mi, ó máa yé wọn. Mi ò ṣàmọ̀ tẹ́lẹ̀, ẹ dẹ̀ ti jẹ́ kó yé mi nìyẹn, mo ti gbọ́. Ẹ jẹ́ kí n tiẹ̀ ṣe eléyìí tí mo bá wá bí báyìí. My dear, ò lè rí olùṣọ́ báyìí. Tèmi kú. Ṣé kí ẹ ń lé mi dànù nìyẹn o? Mo sọ kó jẹ́ kó fún ẹ láṣọ tó lè wọ̀. Tólùṣọ́ máa fi rí ẹ. Mi ò kí ń wáṣọ láṣọ ni. Mi ò kí ń Ìpàdé. wáṣọ láṣọ ni, mo dẹ̀ pé olùṣọ́ kí n tó máa bọ̀. Mi ò dẹ̀ mọ̀ pé nǹkan mi ò tiẹ̀ mọ̀ pé ẹ máa wò mí dé gbogbo ilé níwọ̀n ìgbà tó ti jẹ́ pé gáùn ni mo wọ̀. Gáùn tó yọ ṣépù lẹ̀, ó ṣe wọ búbù. Ó ga ò kí máa lọ. Ẹ máa jẹ́lẹ̀ sínú ayé àwọn olùṣọ́ àgùntàn nìyẹn. Ẹ wá, ẹ bẹ̀rẹ̀ sí ní àwọn ẹlẹ́ni. Dádì! Dáadáa, kí ni problem ẹ? Tí bá pe àwọn ọmọ ìjọ sẹ́sìn, wọ́n máa tì ẹ́ síta ni. Olúwa ló rán mi ó di Hello. dandan máa jíṣẹ́. Iṣẹ́ Olúwa ni kò ṣe má ṣe o àfi kí n ṣe. Olúwa ló rán mi Ìgbéni ó di Fésù àti iṣẹ́ owó ẹ̀. dandan máa Ta ní Sátánì? jíṣẹ́. Iṣẹ́ Olúwa ni kò ṣe má ṣe o àfi kí n ṣe. Ìjọ Ọlọ́run ò ní bàjẹ́ lójú mi o rárá o. Àṣejèrè ni mo máa ṣe ó di dandan. Ṣùgbọ́n ní mo lè fi bá yín sọ, ó kù díẹ̀ kò tí ì rẹ̀dì. Mo lè fi bá yín sọ̀rọ̀ kan ní o. Ẹ má bínú. Ṣé rí ó tó jọ́ mẹ́ta tí mo ti observe kankan nínú church? Ọ̀rọ̀ nípa mọ́mì yard ni.
tá bá dẹ̀ díjú ìyá ẹ̀ máa tújọ mọ́ wa lórí ni ṣé wọn pé tọ́mọ bá ṣe mistake you correct that person with love. Thank you. Ṣẹ́rí mo rí mọ́mì yáàdì pẹ̀lú ọmọ ọjọ́ tẹ bá rí bí ìyá ẹ̀ ṣe tẹ bá rí bóyá ń sọ̀rọ̀ tẹ bá rí bóyá ń pariwo tẹ bá rí bóyá ń ṣe mi mọ mistake tẹ́ ní ẹ̀ ṣe o wọ́n ṣàbẹ̀rẹ̀ sí máa bu máa ṣe kíni kan òun ṣe bẹ́ẹ̀ yẹn òun ṣe bí papa ṣe gbé ilẹ̀ ni àwọn nìkan náà mọ ìlànà àwọn náà mọ̀ pé ẹnìkan pa ìlànà dà ṣé bó ṣe kó rí nìyẹn tá a bá ń ṣe bẹ́ẹ̀ yẹn díà ìjọ máa tú o. ó ṣe àyà o ò ní sọ̀rọ̀ tán lórúkọ Jésù Ọlọ́run á dẹ̀ pọ́n ẹ lé inú mi dùn pé you didn't actually react on your own because ẹ̀yin obìnrin tí ó bá ṣẹlẹ̀ báyìí ẹ ti lè mú nǹkan lẹ̀ lẹ́yìn kó jẹ́ pé awuyewuye ṣùgbọ́n mo dúpẹ́ pé ẹ̀mí Ọlọ́run gbénú ẹ̀ ò ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí o sọ kalẹ̀ yìí tí n bá ní pé mi ò observe ẹ̀ irọ́ ni mo pa bẹ́ẹ̀ ni tí n bá ní pé mi ò rí fìrìfìrì ẹ̀ á jẹ́ pé mi ò jó lóòótọ́. However ohun tí màá sọ ni pé nígbà míì tá a bá wo ohun tó ń ṣẹlẹ̀ gangan a lè pè é ní mistake. Ohun tí mo kàn máa sọ ni pé mọ́mì yáàdì ni wọ́n ìyá yáàdì ni ìwọ náà bí tó bá tẹ ìyá yẹn gan ó jà pé because ìyàwó mi ṣì bí a ká máa pè é sí yáàdì. tí ọmọ yẹn ò ní rẹ́rẹ́ ṣe ìyàwó ṣàbí yíyan ta. àbí so ohun tí mò ń wò ni pé lóòótọ́ ọkọ wọn ló dá ìjọ yẹn sílẹ̀ ṣùgbọ́n wà lábẹ́ àwọn aláṣẹ. àgbàlagbà wọn ṣe bẹ́ẹ̀ yẹn kò dáná. ìwọ náà tó dẹ̀ wá ń bí ọkọ ẹ̀ presently ní olùṣọ́ àjàrà ìjọ tí a wà yìí so bí wọ́n ṣe láṣẹ ìwọ náà láṣẹ àṣẹ kàn ju àṣẹ lọ ni so I want to suggest that you invite her. Really? Bẹ́ẹ̀ni nítorí yẹn bá wọn sọ pé àkíyèsí wọn sí nítorí ńgbà míì ọjọ́ orí ò kọ́gbọ́n o pé wọ́n dàgbà jù ẹ́ lọ lọ́jọ́ orí ò sọ pé kó má lè advice wọn. Oh, she's old enough to be my mother. Yes, that is why. ṣé bí ọba ti wá dàgbà èyí wọn máa ṣe bí ọmọ kékeré ni. wọ́n máa ń sọ bẹ́ẹ̀ o wọ́n máa ń sọ bẹ́ẹ̀ pé téèyàn bá ti ń dàgbà tí wàá padà ìwé á dàbí tọmọdé so tó bá wá invite wọn and I know she will honour you wọ́n wá jókòó pé mọ́mì báyìí báyìí ni mo rí o mo dẹ̀ wò pé bí kẹjá ṣe báyìí kẹjá ṣe báyìí àwọn náà máa wò pé n tó sọ yẹn pé ó ní ìtumọ̀ ṣó ti understand ẹ̀ bíbélì sọ wípé ẹ wá nísinsìnyí ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀ ìwé àìsáyà ló sọ bẹ́ẹ̀ ó dàbí chapter 1 verse 18 nítorí náà so tí o bá pè wọ́n bá wọn sọ nítùbínú bíi pé mọ́mì ẹja dẹwọ́ ẹ̀ báyìí o ìfẹ́ ní ká fi bá wọn lò constructively ẹja máa fa àwọn ọmọ ìjọ mọ́ra kó má di pé wọ́n máa àwọn máa yé ìsìn parishes pọ̀ káàkiri wọ́n di pé wọ́n máa lọ bì mí so it's a very good one inú mi dùn bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ máa gbà fún ẹ ṣe lágbára ọlọ́run. mo ní kí n sọ fún báwo ló ń jẹ yín. It's ready. Bye bye. Right. Hey, Olúwa. Wọn ò jẹ́ kẹ́ wọlé. Wọ́n jẹ́ kí n wọlé o. Wọ́n lé mi bí ajá ni. Yayad, kí ló tiẹ̀ máa ń ṣe màmá iná? Kò ń ṣe inú kan ni wọ́n ṣe rẹ̀ fún o. Kò ń ṣe inú kan. Ó nọkùnrin kan tó ń gbówó bọ̀ nù jọ. Ìyẹn fẹ́ wá tún jọ ṣe ni o. Wọn ò dẹ̀ rírí rárá. Bó ṣe fẹ́ wọ ṣọ́ọ̀ṣì báyìí ni Yayad sọ pé ó jọ apààyàn láì rí. Bí yẹn ṣe bínú lọ nìyẹn. Kò dẹ̀ padà wá nù jọmọdé ni. Kò ń ṣe inú kan. Wọ́n jẹ́ ń ṣèṣì wọn nìyẹn ìyá yẹn. Ẹ wo díẹ̀ ló kù kọ́ pé mi láṣẹ́wó. Kò sí nǹkan tí wọn ò fi mí wé tán. Wọ́n ní mo ṣọyàn bákan wọ́n ní ìdí mi rí bákan ẹ̀yin ẹ wò mí látòkè délẹ̀
Kí ló ṣe nǹkan tí mo wọ̀ yìí? Kò sí ní tó ṣe ó kọ̀ dípò kọ̀ fún pọ̀ lásán náà ni. Ṣé ó fún báyìí ni? Epo fún wẹ gbogbo ṣépù jáde lásán ni. Ó sísí ni mí náà, mi ò lè máa múra bí arúgbó náà. Ó tó ni o. Ṣáà mọ orú àti bùbá. Àbí ó wá ní pé mo wá sí jíùs ọkọ wọn, mo wá ṣe kí kò sí nǹkan tí wọn ò sọ tán. Tí mo ti rò bóyá mo wá pàdé áńgẹ́lì mi bí báyìí ni. Ẹ má wọrí, áńgẹ́lì yín wà nù jọ, ẹ fọkàn balẹ̀. Ṣé ẹ rí bọ́dẹ̀ ṣe wà yẹn? Kò sásìgò tẹ wá sínú church tẹ́ ẹ bá wọn bẹ̀ o. Tó bá jẹ́ pàgó kan lóru tẹ fẹ́ wọnú church ẹ bá wọn bẹ̀. Mo dẹ̀ sọ mo níbi tí Yàyà Dé fi ṣe ọ́fíìsì yìí wàhálà máa ṣẹlẹ̀ nù jọ. Àmọ́ wọn ò jẹ́ ká wá wí. Bó jẹ́ 5 o'clock ń dà jí lára ẹ̀ṣẹ̀ jí àì báyìí ibẹ̀ lẹ máa bá wọn. Ẹ wò ṣẹ́ mọ tèmi máa ṣe fún yín. Èmi á mú yín wọnú ọ̀dọ̀ mi lọ sìn. Nígbà tó olùṣọ́ bá ṣe tán wá wá bá yín bẹ̀. Wọ́n á lè dá yín lọ. Ẹ ṣé gan, inú mi dùn. Ẹ wò èmi kàn ń ṣe tèmi ni èmi gan mò ń gbàwẹ̀ látàárọ̀. Nǹkan tí máa fi break ni mo ní kí n bọ́s tàbí àmọ́ lè rí ara àwọn ọmọ ìjọ tó tiẹ̀ máa ra àgbọn àbí nǹkan kan fún mi tí n tiẹ̀ máa fi break ni mo wá síta fún tẹ́lẹ̀. Ẹ jẹ́ mú yín wọlé. Ẹ jẹ́ mú yín wọlé kí n wá. Ṣé fẹ́ lọ rà á ń sìn yẹn? Mi kò sí transfer lọ́wọ́ mi. Ẹ má wọrí oyè, ẹ má wọrí, màá ṣàyẹ̀wò. Mo ṣàdúrà fún yín kí bá ti break náà máa forúkọ ní sẹ́jọ́ kí n mú yín sí i. Ẹ ṣé. Ìyá mi sí. Gbogbo tó ń sọ látàárọ̀ pátápátá ló yé mi. Kódà bí tó ń sọ òde gan ó yé mi. Ìyá mi sí. Lọ́jọ́ èní tí lè ní ìmọ̀ o. Èmi ni mọ́mì Yad tó ọ̀dẹ̀ ní fẹ́ lòmí ìṣe mi. Agbára Ọlọ́run. Kó tó di pé ìwà àti ọkọ ẹ dénújọ yìí. Olùṣọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti kọ́kọ́ wá sínú ìjọ yìí. Wọ́n ti wá lead sínú ìjọ yìí. Kó tó di pé ìwà àtọkọ ẹ dé. Ìgbà tẹ́dẹ̀ dé mi rò pé mo fi ọwọ́ burúkú mú yín. Ṣó wá rí oyè tí mo jẹ yìí oyè tó tọ́ sí mi ni o. Mọ́mì Yad. Kéèyàn tó lè jẹ́ mọ́mì Yad ó níbi tó bọ́ṣẹ́ Ọlọ́run ọba dé. Iṣẹ́ tọ́lọ́run dẹ̀ gbélé mi lọ́wọ́ ya ṣe yé ni máa ṣe. Àmín Jésù Kristi. Bọ́tà fẹ́ bọ́tà kọ̀ màá ṣiṣẹ́ yìí láṣẹ yẹn. Àmín lórúkọ Jésù Kristi. Àtàmì tó dénú àti tí ò dénú gbogbo ẹ̀ náà lọ́lọ́run bá rí. Òun náà ni mò ń sọ náà ni àti tó dénú sí àti tó gbogbo ẹ̀ pátá lọ́lọ́run bá rí. Bó bàbá tó bá pọ́lọ̀ máa ń ṣe ta bá rí inú oníkálukú wa ni. Ṣègbé àti ejò ọká gbogbo ẹ̀ ló wà nú ẹlòmíì. Àmọ́ bó bá sọ̀rọ̀ síta á sọ̀rọ̀ tútù jáde. Àmọ́ àwa tọ́lọ́run bá ti dá báyìí tó jẹ́ wípé a máa ń sọ òtítọ́ bọ́kàn wa ṣe rí lójú ẹ̀yin ọmọ aráyé èèyàn burúkú ni wá. Àmọ́ Ọlọ́run ò bínú sí Ọlọ́run ló mẹ́ni tó ń sìn òun. Ọlọ́run mọ̀ pé lótìtọ́ àdòdodo mo dúró lórí ẹsẹ̀ mi méjèèjì. Ọlọ́run àpáta Ọlọ́run tí òun fẹ́ yín sí ẹ lẹ̀. Afúnni má sí ìrègùn. Ó wà lẹ́yìn mi. Torí Ọlọ́run tó ń gbénú mi ojú yìí tó ń gbénú ti yín lọ. À ń torí àjájà oníta ló ń jà lẹ́ńkùlé òun. Ẹlẹ́yìn wá sínú ìjọ. Ó lóun wá ṣe prayer. Èmi ojú inú lọ́lọ́run fi wọn èmi ojú ìta lẹ́yìn ni. Mo dẹ̀ rí pé ọmọ tó wá yìí ó wá òun wá gbàdúrà báyìí ẹ̀ ṣe máa dáa. Ó wá mú gbogbo ara gbogbo bọ́dì gbogbo fìsíkì látòkèdélẹ̀ gbogbo ẹ̀ wá dúró. Níjọ́ tí mo lé ìtẹ́sàn tó gbé wá àwọn màláìkà ṣe fi wọ̀n mí rè tí mo mọ̀ pé kì í ṣe pé bóyá ó dìídì wá fún ìṣòro ó wá dán olùṣọ́wò ni. Bẹ́ẹ̀ ni mo sọ. Mọ́mì Yad, ṣé ẹ ríran ni àbí ẹ̀mí Ọlọ́run ló sọ fún yín bẹ́ẹ̀? Ó ṣe fi yókù lẹ̀ fọlọ́run. Torí òun bí mi pé ṣé mo ríran ni. Wọ́n dẹ̀ ní ìwọ̀n tí àgbàlagbà bá jókòó báyìí tó bá rí lórí kọ́mọ kékeré kókó gbé sí àṣẹ́sẹ̀ gan kò lè rí. Bí ó bá jẹ́ mi mo bá bí ọkọ ẹ gan ààbò tí mo lè fún gẹ́gẹ́ bí ọmọ bíbí inú mi ni mò ń fún ọkọ ẹ. Àwọn tó ti kú jọ tó ti kú òmí báyìí gan láwọn olùṣọ́ tó ti kú òmí gbogbo ibi tó wà dọ́jú ẹ̀ níyì wọ́n yìí sọ dáadáa nípa mi ni wọ́n sọ aburú. Àmọ́ gbà tẹ́yìn dé
ni pé yín fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ. ní ọ̀nà wo. bẹ́ẹ̀ ni wà á tọ́kọ ẹ owó lẹ fẹ́ máa bọ̀. gbogbo nǹkan dẹ̀ kọ́ lówó. àmọ́ mi ìyá di owó bíi ti báwo. bẹ́ẹ̀ni. a lè sin Ọlọ́run pẹ̀lú mámúnì papọ̀. mi kàn pàkíyèsí sí pé nǹkan tẹ́ ṣe fọ́mọbìnrin yẹn kò dáa ni all the way from Abẹ́òkúta kéèyàn lóun fẹ́ gbóhùn olú òun fẹ́ rí olùṣọ́ ó gbé ìṣòro wá sínú ìjọ ni kó dẹ̀ fẹ́ rìn padà sínú ilé ẹ̀ àfìgbà tẹ́ ẹ̀ jẹ́ kó rí olùṣọ́ yẹn lọ́jọ́ yẹn ṣó wá dà ní ẹni owó ohun tó wọ̀ dá ó ṣe àyàlẹ̀ ohun tó pé wá trap ọkọ mi ni. ìyá mi sí èròǹgbà ọkọmọ yẹn ò dáa mo mọ ohun tí mò ń ṣe ó dẹ̀ lè kọ́ mi níṣẹ́ mi. bẹ́ẹ̀ ó lè kọ́ mi níṣẹ́ mi sọ́rí mo ṣe wà nínú ọgbà yìí ọ́fíìsì ló rẹ́yìn akọ̀wé gbogbo olùṣọ́ tí ò bá ti fi tèmi ṣe máa rẹ́yìn wọn ni. nínú ọgbà àjàrà yìí. bẹ́ẹ̀ ni. ẹ máa lé mi àtọkọ mi lọ lẹ́ńsọ yẹn. ngbà bá ti fi tèmi ṣe mi ò léyìn ọlọ́run ló máa dídì inú àánú ẹ̀ ló máa tì yín síwájú ọlọ́run ló ń jà fẹ́mi èmi kọ́. ṣáàtì ṣẹ̀yìn ni mọ́mì yáàdì. ààrẹ náà ló wú gbogbo bí wà àtàwọn èèyàn ṣe ń píríkó tó kẹ́ ń píríkòtò lórí mi tẹ́ ń sọ̀rọ̀ mi láì dẹ́ gbogbo ẹ̀ mò ń gbọ́. àwọn èèyàn náà wá ń bá wa pé eléyẹ tún ti lè lọ tọ̀hún náà bó ṣe múra ọ̀dà ọ̀rọ̀ ìsọsí ẹ̀ okùn ojú ó wa góòlù ó ṣe oríṣiríṣi náà etí wa ti kún mo fi ní kí n pè yín síbí bá gbé. ẹ di etí yín tẹ́tí yín bá kún. ó dáa láti gbà tẹ́yìn ti dénú ìjọ yìí ta lẹ rí tán sọ yìí pé mo lé àbí ìjọ dínkù ìjọ ò pọ̀ sí. ìgbà tá ti wá dé sí gbogbo èèyàn tẹ́tí lé lọ. ẹ tó bá nígbàgbọ́ náà ọlọ́run ẹ̀ tó ń sìn a mọ̀ wípé kò ń ṣe pé bóyá o wá sínú ìjọ wá ṣe fashion parade bẹ́ẹ̀ bá wá sínú ìjọ kó wá tọkàntọkàn tẹ̀mí tara kó wá sin ọlọ́run lórí òótọ́ àti òdodo kì í ṣe pé bóyá àwa wá sílé ọlọ́run àwa ń ṣe fashion parade àwa ń ṣe àmọ̀táyérí láyé ń pọ̀n àwa ń ṣe social media ọ̀rẹ́ a ti wà nínú ìjọ a ti wà ní ṣọ́ọ̀ṣì àwọn míì adẹnu ìjọ tó wá nítorí pé à ń kọrin ìyè wọ́n máa wá rùdí wọ́n máa rùdí ṣé ìrántí pé ẹlẹ́ran ara ni olùṣọ́gun pàápàá tó ń wàásù fún wa. míì sáwọn lè ti fi yin Ọlọ́run náà ń ṣe yẹn. a ní kó má yin Ọlọ́run àmọ́ ẹ̀yin lórí òtítọ́ àti òdodo tó lọ́lọ́run fábòsí. kí wọn má tìjọ mọ nínú ṣọ́ọ̀ṣì. a ní ká má jó ó lójú ijó tóyàn lè jó nínú ṣọ́ọ̀ṣì gan. ṣé ìjọ mímọ́ fi ìlànà jólẹ̀ fún wa láti máa jó ni. ẹjọ́ tó nọ́mà fújì kọ́lẹ̀ ń jó bẹ́ẹ̀ bá dágbó fújì ẹjọ́ fújì tábà déwájú Ọlọ́run ẹ jẹ́ ká sin Ọlọ́run bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ẹ̀dẹ̀ là ń kọ́ yín àmọ́ ẹ fẹ́ gbọ́ mo dẹ̀ mọ́ pé lórúkọ Jésù Ọlọ́run àmú gbogbo wa dé èbúté yìí àmọ́ ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́ ìwọ tó jẹ́yàwó olùṣọ́gun dẹ́ẹ̀dẹ́ mìíràn wí ẹ nínú ìjọ yìí kí lèmi náà ṣe. ọmọ kékeré ara ẹ ní o ọ̀nà tó dẹ̀yìn lọ ìjì àmọ́ ṣe pẹ̀lẹ́ kùtù ká máa ṣe tsọ́tsọ́tsọ́tsọ́tsọ́tsọ́ ká máa ganu sí káàkiri nínú ìjọ. à ń ganu sí kí ni mo ṣe tí mo fi ń ganu sí mọ́mí ìyá àdì yẹ. ajẹ́ tí tẹ̀ fi qualify mi lágbára kí ni mo ń ganu sí. ó yẹ ẹni tó ń ganu sí kó máa rókì níkù ẹ bẹ́ẹ̀ ni ó tún wá ní àdájẹ tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí ìwà àdájẹ mo máa ń wù ẹ nì. kí ni mo dá jẹ. ìjọ̀wọ́ gbẹ̀ kan wá fún ẹ ní kò tiẹ̀ torí ẹ̀ pè mí rí pé màámi mílíkì rí ẹ fún mi. ṣebí báwọn kan ṣe máa ń wà rèé ká pa ìtọ́pẹ̀ níyà dáadáa yẹn. mọ́mọ́ pé ìwọ àti ẹ̀ 5 and 6 báyìí nìyí gbogbo bẹ́ẹ̀ ṣe ń pa bẹ́ẹ̀ kún gbogbo ẹ̀ ni mò ń rí mi ò dẹ̀ torí ẹ̀bí nítorí pé ohun tí mo fi jù yín lọ ó wà ń bẹ̀ gédégbé báyìí. olùṣọ́ yín náà fún iṣẹ́ àwọn náà tún wá ganu sí ni olùṣọ́ náà wá fi ń ta lọ́rẹ tó bá ti ríṣẹ́ àmì tó ríṣẹ́ ìyanu. fún wọn ní nǹkan ṣé ìwọ wá nílẹ̀ àkàyè débi gbà á ní ìyá nínú ìjọ o ẹ fún mọ́mì yáàdì ṣó ṣe rí. àmọ́ pé máa fẹ́ ẹ máa fẹ́. torí pé oládẹ yìí nìkan jẹ́ olójú kòkòrò ní ẹ nì àdájẹ ló ń kó bá ẹ àdájẹ ẹ wo tẹ́mi kọ́ máa sọ bẹ́ẹ̀ pọ́gún bẹ́ẹ̀ pọ́gàn adìẹ tèmi ló máa dé àgọ́ yín gbẹ̀yìn. ẹ pọ̀fọ̀ ni mí pọ̀fọ̀ torí gbogbo yín bẹ ṣe ń dìtẹ̀ mi pátápátá ni mo rí gbogbo bẹ ṣe ń pé mítìn lórí mi. ṣé mi náà wà lára àwọn tó ń dìtẹ̀ yín. ó wà mẹ́. ìyàwó olùṣọ́ yín.
Jọ̀ọ́ wá jẹ́ ìyàwó olùṣọ́nkọ́ orí kí má bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀. Irọ́ mi ò mi ìdìtẹ́yìn o mi sí lára mi mọ nǹkan kan pa ẹ̀. Ó tí ẹ dìtẹ̀ mi ewu tó wà lórí mi Olúwa máa da fún ní kálukú. Ó yá jẹ máa ṣépèrè. Mi ò ṣépè. Ewu tó wà lórí mi àdàbí tó bá yẹ pé mò ń fẹ́ kí ìjọ yìí kó tòrò àdàbí tó bá yẹ pé mò ń fẹ́ kí ìjọ yìí kó ní lọ síwájú. Àdàbí mà lẹ́ ń pè yìí. Gbogbo ẹ tó bá wá ń ṣàbòsí mi àbí tẹ́ ń dìtẹ̀ mi. Nínú ìjọ aláṣọ funfun àdàbí. Mi ìgbọ́rí ni. Sọ̀rọ̀ ọkù tó fẹ́ sọ. Òun náà ni mo ní kí n ó ti kojú ẹ. Má control mi o. Èmi kẹ̀ mi tó bẹ́ẹ̀. Ọkọ ẹni kò control. Má control mi nínú ìjọ yìí. Àlàáfíà fún ẹ. Olúwa ló rán mi ó di dandan máa jíṣẹ́. Kí la gbé kí la yọ? Iṣẹ́ Olúwa ni iṣẹ́ máa ṣe o. Sọ fún ìyá yìí o, olómọjọ tó jọ mímí àtọkọ mi lórí o, olómọjọ tó jọ mímí àtọkọ mi lórí. Ọ̀nà àwọn aganu sí, aganu. Olùṣọ́ àgbọ̀lé. Ìjọ Ọlọ́run ò ní bàjẹ́ lójú mi o, rárá o. Ìyá dada. Ẹ ra mà. Àkúṣe Olúwa èmi mo ní kẹ́ yọjú sí mi. Ẹ jọ̀ọ́ ìyá dada, mo fẹ́ kẹ́ bá mi ka ẹsẹ̀ báìbù kan láti Tímótì kínní orí kejì ẹsẹ̀ 9. Kí ni Olúwa sọ níbẹ̀? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn obìnrin fi aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣe ara wọn ní ọ̀ṣọ́ ṣe rántí ẹ wò ẹ má bínú pẹ̀lú tọ̀sán bẹ̀ yẹn kí àwọn obìnrin kan fi aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣera wọn ní ọ̀ṣọ́ ẹ má bá lọ. pẹ̀lú ìtìjú àti ìwà ìrékọjá kí iṣẹ́ pẹ̀lú irun dídì àti wúrà tàbí pẹ́ẹ̀lì. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o ohun tẹ́ kà yìí ta ló kọ? Ìwé ọ̀rọ̀ Ọlọ́run ni, ìwé mímọ́ ni. Ìwé mímọ́ ni ẹ gbà bẹ́ẹ̀. Kí wá ló dé tí ẹ̀yin wá ń yí ìwé mímọ́ padà? Kí ló dé tí ẹ̀yin ń wá sílé ìjọ mímọ́ láti wá máa kó ìrònú bá àwọn kọ̀ọ̀kan tí wọn ò ní tó yín? Ìyá dada ohun rèé ń sìn ẹ̀ ń bọ̀ wá sí church ẹrú gàgà àmọ́jọ́ tẹ̀ ń lòdì àmọ́jọ́ tẹ̀ kì í lọ sóde ẹ ṣáà jẹ́ káwọn èèyàn kan tí wọn ò ní tó yín kan máa ronú pé ǹjọ́ ò la fẹ́ dà báyìí ẹ mọ̀ pé ńgbà tá a bá sọ pé a wá sílé ìjọsìn a wá sin Ọlọ́run ni gbogbo ẹ̀dá tó bá wá sílé ìjọsìn kò sí olówó kò sí tálíkà ìkọ̀kan náà ni gbogbo wa láti òkè délẹ̀ àmọ́ tẹ̀yin bá wá sílé ìjọ ìyá dada òun rèé sá tẹ̀ dúpẹ́ pé ẹ̀wé gèlè lẹ́nu ẹ máa rú gèlè ní àmọ́jọ́ tẹ̀ ń bọ̀ wá sí ilé ìjọ fún ẹ wá sin Ọlọ́run àbí ìjọ tẹ fẹ́ lọ sí òde àmọ́ yàtọ̀ pàápàá jùlọ tí gbogbo táìmù tó máa ń sọ pé kóníkálùkù wá sílé ìjọsìn ẹ̀yin ò ní dé táìmù yẹn nígbà tó bá ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ẹ̀yin ò ní wọlé táìmù yẹn pàápàá ẹ̀yin bẹ ṣe tún wà yìí sìn mi ò pé bóyá mo rí yín nínú aṣọ mímọ́ yìí tó ẹ̀ẹ̀mejì rí aṣọ ara lẹ máa wọ̀ wá tẹ bá wá dé church nígbà tó bá ti sọ pé àsìkò tó láti máa jó láti máa kọrin ìgbà yẹn lẹ́yìn náà wá wọnú church àwọn tí yín tán jẹ́ bínà tẹ máa ń ràn lọ́wọ́ wọn á wá bẹ̀rẹ̀ sí ní sàyí ìyá dáadáa màdámù ẹ̀yin náà wá bọ́ síwájú ẹ wá máa ṣe báyìí ẹ wá máa ń mìlẹ̀gbẹ̀ ẹ wá máa yí bí odó láàrin gbogbo èèyàn báyìí ẹ máa yí báyìí ẹ jọ àwọn wo lẹ impress wá sí Ọlọ́run wá láti máa terrorize ara wa wá sí Ọlọ́run láti wá sin Ọlọ́run ni. Ìyá dada mo fẹ́ kẹ́ lọ yíwà yín padà tẹ bá fẹ́ sin Ọlọ́run ẹ sin Ọlọ́run lórí òótọ́ àti òdodo ẹ má sin Ọlọ́run pẹ̀mọ́ mámúnì ẹ jẹ́ ká fi ìbẹ̀rù Ọlọ́run sí gbogbo ohun tá a bá ń ṣe ìyá dada òun nìyẹn sì tó bá di Sunday ká lè mọ̀ pé àwọn caterer lè gbóúnjẹ fún ẹni kan gbóúnjẹ wá ẹni kan máa fún gbogbo òòjọ́ everybody máa jẹun láìjọ́ tẹ́ tí ń gbóúnjẹ yẹn wá èmi ò jẹ́ ń bẹ̀ rí torí mo nígbàgbọ́ pé kò yẹ kó jẹ́ gbogbo ọjọ́ ìsinmi lẹ máa gbóúnjẹ wá sí ṣọ́ọ̀ṣì ipe kan máa sọ tán bá sàrà bá yọ sí yín ipe kẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ kẹ́ máa fáwọn èèyàn lóúnjẹ àbí àwọn àlè ìmọ̀ọ́gìrì wà bí tán jókòó sí àwọn wọn là
tó ní ìdí ẹ jẹ́ kó máa gbé lọ síbẹ̀ ẹ jẹ́ kó máa lọ sáfù wọn lóúnjẹ àdúrà yẹn á gbà láti ibẹ̀ kì í ṣe pé bóyá kẹ́ ẹ máa wá sí ṣọ́ọ̀ṣì ń bíbà yìí kẹ́ wọ́n máa ṣe ìgbéraga kẹ́ ẹ wá wà sétí ẹ wà sọ́run ẹ wà sí gbogbo ẹ wá bẹ̀rẹ̀ sí ní yí ẹ má ṣe olówó ṣe gbogbo tán ìyá ló máa jẹ ọmọ tálíkà ẹ mọ gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe yẹn kò jẹ́ káwọn èèyàn kankan nígbàgbọ́ nú ọlọ́run ọba mọ́ ẹ jẹ́ ká nígbàgbọ́ ọlọ́run la wá sìn bímà ẹ jẹ́ ká sin ọlọ́run. Ìyá Yad, gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yé mi ṣùgbọ́n ṣá o ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín kó dẹ̀ yé yín báyìí Yorùbá sọ wípé ẹni tí kò nírú ẹni kò lè mọyì ẹni tó bá jẹ́ gbogbo oore tí mò ń ṣe fáwọn èèyàn church ní owó tí ò jẹ́ nǹkan kan owó tá fi ń ṣeré ń patí òun ló ń jẹ́ kínú bí yín. òun náà ni ẹ wò ó madam. ẹni yẹn kí n jẹun ṣé mo ní kẹ́ jẹun. èmi ò tiẹ̀ lè jẹun yín. ẹni mi òun lọ sí patí ṣé yìí ò mọ̀ pé ọjọ́ Sunday ọjọ́ patí ló jẹ́ ni. ṣe máa lọ patí tẹ máa wá church. ẹjọ́ máa tá bá wá sí church tá bá sin Ọlọ́run tán ọ̀rọ̀ Ọlọ́run sísìn ò lé láàrin 30 minutes a máa lọ sí church a máa lọ sí patí a máa lọ ṣe fàájì ara wa ni. wọ́n la wà ẹ wo madam ẹ mọ̀ nǹkan tẹ́mi máa sọ fún yín ṣé rí gbogbo ẹ̀fíìsì yẹn àfẹ́ ń bìbà ẹ̀mọ́ Ọlọ́run làwa ń ké pè bí ẹ jẹ́ kí ìmísí Ọlọ́run kó máa ṣiṣẹ́ fún wa nínú ìjọ yìí ṣé mọ̀ pé ẹ tún máa wá ń ṣe nǹkan kan wọ́n lè mọ̀ pé Ọlọ́run kẹ́ yín kò sẹ́ni tó dọ̀hún òkè àfẹ́ tó bá ní tòun ò tóun ẹ wá máa wá sọ nínú ìjọ yìí pé wọ́n fẹ́ ṣèkórè àwọn ọmọdé ẹ fún wọn ní 10 million ẹ wá tún máa sọ yìí pé ẹ ní ṣọ́ọ̀ṣì o ẹni Sunday olùṣọ́ mo fún ṣọ́ọ̀ṣì yìí ní 2 million ìjọ 5 million ẹ jọ kí ló dé ẹ̀yin ò ní family tẹ̀lé help mi. Sherry kò sí family mi tí à ń jẹ ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín tó bá jẹ́ ti owó tí mò ń fún wọn church àti kórè àwọn ọmọdé àti kórè àgbàlagbà tí mò ń dá sí pẹ̀lú màálù tí mo ní kàn máa pa lọ́jọ́ Sunday kan máa fi fún wọn lóúnjẹ ló ń bí inú máa dáwọ́ gbogbo ẹ̀ dúró bí mo ṣe wà yìí tí mi bá ti gbóúnjẹ wá mọ́ tí mi fún wọn lówó mọ́ tó bá béèrè pé kí ló ṣẹlẹ̀ má ní kàn lọ rí Ìyá Yad. máa rí mi má ní kàn wá rí ẹ má ṣe sàrà church yìí mọ́. A máa fi church ńlẹ̀ fún yín ṣe ti gbọ́ church pọ̀ lóríṣiríṣi mo kàn wá bí ni kẹ́ máa daṣẹ́ fún yín tó bá jẹ́ nǹkan tó ń bí inú nìyẹn ń pé kí n má rò déédéé mọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní anywhere tẹ́ bá ti pàdé mi báyìí máa wọ̀ wá church ẹ wọ́jọ́ white kì í ṣe pé kẹ́ máa wọ́jọ́ ara. ibi tẹ́ bá ti pàdé mi báyìí máa múra débi pé ojú yín á fẹ́ fọ́ dànù èmi mo sọ bẹ́ẹ̀ fún yín máa fi gold bá fọ́ yín lójú. ẹnì kan lọ́lọ́run kẹ́ nínú ṣọ́ọ̀ṣì yìí ẹ dẹ̀ máa ṣe fashion parade àwa wí tán wá dìgàjẹ àwa rù gbogbo bí ìgbà tẹ́ pé òun nìkan lọ́lọ́run fún ní bọ́dì àwa máa rùdí níwájú Ọlọ́run ìyẹn la wá ṣe ni jẹ́ ká sin Ọlọ́run lórí òótọ́ àtòdodo we take nonsense in church. àṣejèrè ni mo máa ṣe ó di dandan. orí ọdún mo fẹ́ jẹ́ kó ní agbára. mọ́mí dada ẹ má bínú ẹ má bínú Olúwa kó wà pẹ̀lú yín kí ló dé ojú yín kọ́rẹ́ lọ́wọ́ ṣe òsì. tí mo fẹ́ sọ gangan lẹ́sọ̀ yìí. ẹ wo olùṣọ́ alàgbà ẹ má bínú sá ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín lẹ́yìn èní mi rò pé máa padà dé church yìí mọ́ strange number kan ló ń pè mí mo dẹ̀ ní kí n gbé ìgbà tí máa gbé kàn yẹn ó di mọ́mì Yad wọ́n ní kí wọ́n rí àwọn mo dẹ̀ ní pé òpè ni ní ṣọlá kí wọ́n rí wọn ìgbà tí máa dé iwájú wọn for the past 1 hour mo ti jókòó tí wọ́n bẹ́ẹ̀ kò sí bá bíbélì tí wọ́n quote fún mi lẹ́ni. ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ṣé ẹ̀ṣẹ̀ ni kó máa ṣèkórè church kí n fún wọn millions. ṣé ẹ̀ṣẹ̀ ni kí bá yín tún church ṣe. ẹ wo bus step back síbẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ ni bí mo ṣe rà fún yín. ẹjọ́ ṣé ẹ̀ṣẹ̀ ni kí n máa fún wọn lọ́wọ́ church gbọ́ kó máa fi dáná wá every Sunday fún àwọn tí wọ́n ní jẹ kó máa jẹun. kí ni mo wá fi ṣe mọ́mì Yad. kò sí nǹkan kan. ẹ̀ṣẹ̀ wọn bí ìṣẹ̀ wọn kò sí nǹkan tí wọ́n sọ sí mi lẹ́nìí kò sí ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ wọ́n máa calculate gbogbo góòdì ara mi láti òkè désàlẹ̀ gbogbo bí mo ṣe ń oppress àwọn èèyàn church gbogbo bí mo ṣe ń kó àwọn ọ̀rẹ́ mi wá kó máa dáwó fún church kò sí nǹkan tí wọ́n sọ ẹ jẹ́ kí wọ́n sọ kíní kan fún yín èdè ní last day tí máa dé church wà lẹ́nu ọ̀nà estate mi ó kọ́ ìwọ̀n mi kí n máa ṣe oore fún church yìí ni. ẹ má ṣe bẹ́ẹ̀ gbọ́n tí olùṣọ́ tí ẹ máa sọ. ẹ jẹ́ kí n sọ visa yìí méjèèjì mo ti fún wọn ní deposit ní last week mo ní ti bá one Sunday máa gba passport yìí ni Olúwa kí n lè ṣeun process visa yìí nítorí pé Amẹ́ríkà tí mo lọ sí èmi àti yín lájọ lọ mo dẹ̀ ní business class lẹ́ máa fò wọ́n fún nǹkan tó ṣe yìí kò sí nǹkan kan tó jọ mọ́ kò sí nǹkan tó jọ. ẹ ò ní rírú ẹ dá padà. No. ẹ lísì sí ẹ ò ní rí ogun mo ti ṣetán àti ṣoore fún Ọlọ́run màá wá torí ènìyàn ẹlẹ́ran ara mi ní í ṣe mọ́ ẹ ní rógun ẹ o ẹ wọ ẹ jẹ́ kó olùṣọ́ tí ẹ sọ̀rọ̀ Kristi
aburú ńlá lọ́wọ́ ẹ̀wọ́. Olúwa Ọlọ́run Celestial ń bolójú rẹ wá. Ìyá Yáàdì fẹ́ lé olóore lára mi. Ìyá Yáàdì fẹ́ lé olóore lára. Ẹ wo ìyá dada ẹ ní sùúrù. Ṣé rí níbi tọ́rọ̀ dé ẹ bá mi rìn nínú ẹ̀mí mọ́. Ṣé ti understand? Ẹ ní ẹ̀mí lèmi. Èyàn ẹlẹ́ran ara ní ìyá Yáàdì. Ẹran ara gbé wọn wọ̀ ó yá wọn lò. Bẹ́ẹ̀ bá ti rí wọn. Ibi ojú wọn ni. Ṣé nígbà míì sà mo máa ń rí ìyá Yáàdì. Wọ́n kàn yọ ẹnu síwájú. Wọ́n wá dàbí kòkòrò ajẹnunu tó wà nínú Bíbélì nínú ìwé Málákáì. Ẹ wo ẹyin dà ẹ wo bí. Mi ríru ìsọ̀tì rẹ̀. Àgùntàn ní ẹ̀yin. Bẹ́ẹ̀ni. Ìkookò ní àwọn. Bíbélì dẹ̀ sọ pé mo rán yín lọ gẹ́gẹ́ bí àgùntàn lọ sáàrin ìkookò. Ìkookò wọn ò lè lé yín kúrò ní church. Láyé. Ẹ̀yin wúlò fún Ọlọ́run. Àwọn góòdì Bíbélì sọ pé tiwa ni wúrà ti fàdákà. Ó ti wí bẹ́ẹ̀. Ó wà nù Báíbù. Bẹ́ẹ̀ni nínú ìwé bẹ́ẹ̀ tó wà nínú ìwé mímọ́. Ẹ ò lè lọ o. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Bí akáfi wọn ṣe yàyà àwọn òfolóṣọ because èmi lè kò sí ara tí mi ò lè dá. Olùṣọ́ mo tí mo fẹ́ kẹjẹ́ àkọ́kọ́ ṣeré ẹ ní láti ṣọ́nà fún Yáàdì. Káwo ibi tó gun ti ń jà wọ́n. Mi tí ẹ ti mọ̀ wọ́n ní ìgbóná ni ìgbóná máa ń mú ẹ̀dá sọ tí ò yẹ kó sọ ìgbóná àwọn wọ́n ràn wọ́n ìgbóná ńlá akọ ńlá ni. Ẹ wà nú ẹ̀mí sá. Bẹ́ẹ̀ ni Kristi Olúwa ẹ wo yàdàdà ẹ lọ fọwọ́nú gbogbo ìtọ́nà tí Olùṣọ́ bá fún yín ẹ tẹ̀lé ṣùgbọ́n ẹ má torí ènìyàn lẹ́rùn ara kọ ilé Olúwa sílẹ̀. Àbí. Ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ kiri kan èmi ò lè sọ pé kéèyàn kan léèyàn kan ṣùgbọ́n bí mo ṣe wà yìí chọ́ọ̀chì yìí mi ò wá sí chọ́ọ̀chì yìí mọ́. Ẹ má sọ ẹ wá mọ́mí dada. Ìyá. Olùṣọ́ ṣe fẹ́ gbọ́ mọ́mí Yáàdì tí wọ́n ti ní problem ìgbóná ń yọ wọ́n lẹ́nu ẹ̀ tẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n ìyá dada. But. Ìyá dada kò lè báàkì sí. Ìgbà wo ni a fẹ́ bọ́ nínú ìgbèkùn ìyá Yáàdì báyìí? Ṣé bí iṣẹ́ Olúwa ṣe máa tẹ̀síwájú lélẹ̀? Ìyá Yáàdì ẹ wá fẹ́ jẹ́ kí ẹnu mi ká àwọn àgùntàn nínú ìjọ mọ́. Ẹ̀yin ń da ìjọ rú ẹ sọ pé ẹ̀ ń tún ìjọ ṣe. Ẹ̀ ń tún agbo ẹran ká ẹ sọ pé ó dáa mo máa tí máa ṣe fún yín. Nítorí irú yín ló jẹ́ kí Bíbélì sọ pé gbogbo òdodo wá dàbí àkísà ẹlẹ́gbin. Èyí táyì ń ṣe yẹn rò pé òdodo ni. Bẹ́ẹ̀ níwájú Olúwa ẹ̀ṣẹ̀ ni. Àgùntàn ni yìí tó gbé iṣẹ́ Olúwa ga tó jẹ́ kó tẹ̀síwájú ẹ ti lé lọ. Ó lóun ò wá mọ́ Ọlọ́run máa bí yín. Bí ọmọbìnrin bá lọ ṣègbé ẹ̀jẹ̀ ẹ̀ ó wà lọ́rùn yín mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Mọ́mí ìyá mo wá rí yín mo dẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ ṣe rí ẹni láti máa calm down. Mo mọ̀ pé n tẹ́ bá wọn ọmọ ọjọ́ sọ ọ̀rọ̀ òótọ́ ni ṣùgbọ́n ó ń gbòdì lára wọn torí yẹn mo ṣe ní pé màá pè yín gẹ́gẹ́ bí ìyá Yáàdì gẹ́gẹ́ bí ìyá fún gbogbo ìjọ kẹ́ lè calm down. Ẹ ṣé Olùṣọ́ Olúwa túbọ̀ máa ṣàgbára dùtù. Àmín. Olùṣọ́ ṣe rí ẹni tó bá wojú ìyàwó ló mọ̀ pé ìyàwó ń sunkún o. Olùṣọ́ òtítọ́ ni mo gbé dání mi ò dẹ̀ lè lajú yìí sílẹ̀ kán bà ìjọ yìí jẹ́ torí ìjẹ Olúwa tí Olúwa gbé kalẹ̀ ni. Olùṣọ́ gbogbo ìtẹ̀sọ́ yìí pé tèmi bá wọn sọ ẹ mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ lèmi máa ń bá yàn sọ ẹni tó bá gba òtítọ́ tí mo bá sọ arére ń bẹ̀ ẹni tó bá dẹ̀ rò òtítọ́ ọ̀rọ̀ tí n bá sọ tó bá rí bí nǹkan mi òun nìyẹn Ọlọ́run nìyẹn. Ó dáa ọ̀rọ̀ tẹ́ sọ ó yé mi ẹ jẹ́ kí tèmi náà yé yín mà òótọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó dáa ohun tí Bíbélì rán wa ohun tí Jésù Olúwa wa rán wa ni ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe kó mọ́ àdí pé bí a bá ti ń sọ ṣẹ́rí ẹ̀yin àgbà sọ pé tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí àáfòsì fà á mọ́ra ṣé ti gẹ́ẹ̀tì mà ẹ wo orin wa tó sọ pé ìgbà ìrònú dé yàrá sí iye àìnípẹ̀kun ọkọ kẹ́yìn ti dé Kristi pé ẹlẹ́ṣẹ̀ kò lé ẹlẹ́ṣẹ̀ dànù Kristi pé ẹlẹ́ṣẹ̀ àwọn oníyé méjì orin yẹn yé yín mà tẹ́ bá ń lé ẹlẹ́ṣẹ̀ dànù báyìí a ti ń tako ìlànà a gbọ́dọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni so ma kó má di pé ìjọ Ọlọ́run máa joro kó má di pé kò ní kún mọ́ ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe mà. Yes ma. Olùṣọ́ mo dúpẹ́ fún àwọn àlàyé tẹ́ ṣe fún mi. God bless you. Àmọ́ èmi náà wá ń bá yín gbàdúrà pé kọ́lẹ̀ Elédùmarè kó fún yín ní okun àtagbára láti kó àwọn àgùntàn yín dé èbúté ògo. Àmín. Ṣé rí ta bá torí nípa bá ń sọ òótọ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn bá fẹ́ máa kúrò nínú ìjọ Olùṣọ́ ẹ jẹ́ kan lọ àwọn tó lọ yẹn wọn ò gbé mímọ́ dánwó sọ́wọ́ ni tẹ́ bá rí pé báwọn kan ṣe ń lọ làwọn tó mọ ìrírí iṣẹ́ Olúwa náà ń wá sínú ìjọ yìí ẹ wo
olùṣọ́ iṣẹ́ tọ́lọ́run gbé fèmí èmi á ṣe láṣeyè o torí olúwa ló rán mi ó dẹ̀ dandan kí n jíṣẹ́ olúwa àṣeyè dẹ̀ ni máa ṣe. àmín mo bá yín ṣàmì ẹ̀. bíbélì sọ wípé àti èpò àti àlìkámà kí wọ́n máa dàgbà pọ̀ ó ní pé nígbà tí wọ́n bá dàgbà tán ó lá máa yọ èpò kúrò nílé àlìkámà ẹ̀yin ò tí ì jẹ́ képo àtàlìkámà dàgbà ẹ ti ń yọ èpò kúrò ok ẹ jẹ́ n lọ sórí pọ́ìntì mi gangan ìgbà tí mò ń kọjá lọ lẹ́ẹ̀kan mo pàdé ìyá dada bí mo ṣe rí wọn mo rí pé hallelujah ojú wọn kọrẹ lọ́wọ́ as a matter of fact èmi àti alàgbà lájọ pàdé wọn ìyá dada ṣé kò sí o ìyá yad nígbà tí wọ́n kó ọ̀rọ̀ kalẹ̀ ẹ̀mí inú mi ń shake ẹ̀mí mímọ́ inú mi ó pòfo ló ń ṣe now wọ́n sọ ọ̀rọ̀ kùbákùgbé tí ẹ sọ sí àwọn gbogbo bẹ́ẹ̀ ṣe fi ń tán wọn kó kọ́ra gbogbo tán wọn ń wọ̀ tí wọ́n fi gbólúwa ga tó jẹ́ ìwà ara wọn bẹ́ẹ̀ ṣe fi bú wọn ẹ dẹ̀ wo woman yìí mà ẹ wo bó ṣe ń ṣiṣẹ́ sílé olúwa ẹ wo bó ṣe ń mú tọ́rọ́kọ́bọ̀ wá owó tí wọ́n mọ̀ yẹn mú wá kúrò ní tọ́rọ́kọ́bọ̀ mà gbẹ́mu ni ó máa ń dùn ni lára iṣẹ́ tí ọlọ́run lo woman yẹn láti ṣe níbí ibẹ̀ lẹ ti ń jẹ lẹ ti ń mu ẹ wo church ẹ wo bus ẹ wo gbogbo nǹkan ti dá lára mọ́mì ẹ mọ wá gbọ́ wọ́n promise mi gan pé àwọn máa ṣe nǹkan kan fún mi tí mo dẹ̀ mọ̀ pé tó bá ṣe tèmi tó máa ṣe tọ̀dọ̀ yín àwa committee gan tiẹ̀ jókòó ní last week mo kàn ronú jinlẹ̀ pé pẹ̀lú gbogbo tí woman ń ṣe yìí kò sí tó sọ pé ká má tàmì òróró mother celestial lé wọn lórí. olùṣọ́ má ẹ fẹ́ ṣe kí ni. a fẹ́ tàmì òróró mother celestial lé ìyá dada lórí. ìyá dada tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ olùṣọ́ ṣe fẹ́ bàjọ́ yìí jẹ́ ni ẹ wo ẹ kọ́kọ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan jẹ́ fún yín lésì ẹni nínú tó mú wá lẹ ti ń fún èmi ẹ má fún mi mọ́ olùṣọ́ ìyá dada tẹ̀yìn sọ yìí ìgbà wo lobìnrin yìí dénú ìjọ yìí gbogbo ètò dénú ìjọ yìí kò tí ì pé ọdún kan àwọn kan ti wà nù ìjọ yìí kó tó dé o ìyá Esther ti wà nù ìjọ yìí o ìyá Àánú ìyá Joseph tó dẹ̀ túnú ìjọ yìí ṣe tó ń gbé ṣe gbogbo ọ̀nà pé kí ìjọ kó má bàjẹ́ kí ìjọ dẹ̀ máa ní ìgbéga sí èèyàn kan wá dé ẹ wá torí pé gbẹ̀mù ẹ má jà torí owó ká bàjọ yìí jẹ́ Ọlọ́run ò gbéjọ yìí kalẹ̀ ká sọ di bísínẹ́sì ó ní ká ṣe ìgbàlà ní ká gba àwọn èèyàn là gbogbo àgùntàn tó ti sọnù ká gbà wọ́n padà Ọlọ́run ò ní ká wá torí owó ká máa wọ́ṣìpù owó nínú ìjọ yìí tó bá jẹ́ torí ẹ̀ lẹ ṣe fẹ́ fún ìyá dada tẹ fẹ́ tàbí oró lé lórí kò ṣe lójú ẹ̀mí mi mi ò ní gbà ẹ lọ bá ọgbà àtàjọ ṣe mítìnì yìí pé èmi ìyá Yáàdì mo sọ yìí pé mi ò gbà. all right ẹ jẹ́ rán yín létí àwọn nǹkan kan ìyá Yáàdì ibi tí agbára ìjọ gangan wà ẹ lórí ọ̀fẹ́ láti wọbẹ̀ orí pẹpẹ èmi ni mò ń wọ orí pẹpẹ èmi ni mò ń bá Ọlọ́run lọ́lọ́run bá mi sọ èmi ni Ọlọ́run rán sí ìjọ ẹ listen ẹ sọ̀rọ̀ kan sì pé lójú ẹ̀mí yín kọ́ ẹ mọ wọn màlẹ́kà tó wà láyìíká o ẹ má jẹ́ kó di pé ó máa ṣẹlẹ̀ lẹ́yìn yín o woman yẹn ó máa tàmì òróró lójú ẹ̀mí yín tẹ̀sán ẹ má jẹ́ káwọn màlẹ́kà ṣe ń jẹ kó ṣe lẹ́yìn yín kó ṣe lẹ́yìn yín kó ṣe lẹ́yìn yín. kí ló dé ẹ̀rẹ̀ fẹ́ fọwọ́ owó torí owó ẹ̀fẹ́ máa jọ jẹ́ kẹ́tọ́ bá ìjọ ìjẹ́ aṣojú wọ́n lù fún yín wọ́n lù fún yín wọ́n lù fún yín wọ́n lù fún yín bẹ́ẹ̀ ni mo sọ ẹ lè bàjọ́ yìí jẹ́ kó ní jẹ́. ìjọba ní bàjẹ́ lójú mi o rárá o àṣejèrè ni mo máa ṣe ó di dandan. ẹ̀yin ọmọ Ọlọ́run ṣe rí ìpàdé tí mo pè yín lóòótọ́ ó lè bọ́ sí pé kò rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ kó jẹ́ pé bí ọ̀pọ̀lọpọ̀ ló níbi tí wọ́n fẹ́ lọ ṣùgbọ́n inú mi dùn pé a pè yín ẹ dẹ̀ dá mi lóhùn Ọlọ́run á pọ́n ẹ̀yin náà lé. ṣe rí nǹkan kan ló ń lọ mo dẹ̀ wò pé gbogbo wa tá a jókòó yìí gbogbo wa la ṣe gbòógì nínú ìjọ yìí ẹnìkan kì í já wà dé so tó máa sọ pé dòdò ń dá wà dòdò ń dá wà dòdò kankan ò dá wà láìsí ẹ̀yin iṣẹ́ ìránṣẹ́ yẹn ò ní rọrùn torí yẹn ni mo ṣe pè yín kò dẹ̀ sí nǹkan méjì tí mo fi pè yín ju ọ̀rọ̀ ya Yáàdì lọ lóòótọ́ ni gbogbo wa mọ̀ wípé ọkọ wọn ni olùdásílẹ̀ ìjọ yìí tí yóò ṣàjòjì sí ẹnikẹ́ni ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ ló ti wá ni wọ́n ti lọ àwọn dẹ̀ ní ìyá Yáàdì wọ́n ní ẹ̀tọ́ ṣùgbọ́n èmi ni olùṣọ́ àgùntàn àjàrà yìí bí mo ṣe wá bá yín sọ̀rọ̀ yìí ìyá yẹn ti ń bọ́ sí ìnira fún mi ìwà wọn ìṣe wọn ti ń ní iṣẹ́ ìránṣẹ́ tèmi lára wọ́n ti ń jẹ́ kí ẹ̀mí inú mi fẹ́ máa pòfolo wọ́n ti fẹ́ jẹ́ kí ẹ̀mí inú mi máa shake iṣẹ́ ẹ̀mí wọn ò jẹ́ kó rọrùn fún mi mọ́ ká má wàá sọ iṣẹ́ ara gan torí ìyẹn ni mo ṣe wá wò pé
kí la lè ṣe kó má wá di pé mo gbégbèsè tẹ wá gbọ́ lẹ́yìn àbí létà kí wọ́n pè kí ló dé tó olùṣọ́ ò bù wá gbọ́ ìdí ni mo ṣe pè yín. ẹ ṣe púpọ̀ olùṣọ́ Olúwa á dúró tì yín kì í ṣọjọ́ orí ni wọ́n fi yàn lórí nítorí pé gbogbo ara yín èkìdá ẹ̀mí mímọ́ ni làwọn tó yàn yín síbi ṣe ní kí wọ́n yàn yín láìgbà tẹ̀dẹ̀ ti débí náà ẹ ò yẹ kúrò ní ìlànà ti Jésù Olúwa aláàánú a máa dáàbò bò yín àtàwọn ọmọ ìjọ tó kù observation yín very very necessary bẹ́ẹ̀ ṣe observe yẹn ó dá àwa yìí náà ti ń observe nípa ọ̀rọ̀ mọ́mí yard ṣe rí ohun tí mo rò rèé tí mo dẹ̀ rí kò síbi tí ṣe ò sí ṣùgbọ́n téèyàn bá rí wípé obìnrin kan ti pẹ́ ńlé gbogbo obìnrin ni o ẹjọ́ ẹ má bínú ẹ̀yin women tẹ́ wà ń bí o tóbìnrin bá pẹ́ ńlé jù gẹ́gẹ́ bí ìrònú àwọn Yorùbá ohun tó máa ń sọ ni pé àjẹ́ ló ń dì bọ́tà nítorí ẹ̀ ká pa àwọn obìnrin wa ká lọ pa àwọn ká ní kan bá má dájẹ́ ṣùgbọ́n mo rí pé yard mọ́mí yard gradually wọ́n ti ń turn to àjẹ́ wọ́n ti ń turn to àjẹ́ so àfi ká mọ ohun tá a máa ṣe sí kíákíá ká má rí fàsẹ́yìn láti ara wọn sínú church. dádì ṣe rí ọ̀rọ̀ kóbìnrin dàjẹ́ kọ́ ni ọ̀rọ̀ mi yàtọ̀ ṣe rí ibi tí wọ́n jókòó sí yẹn gangan níta yẹn òun ni the problem tí èmi ní ibi tí wọ́n jókòó sí òun tá a báyìí lè mú yàyà dì kí wọ́n padà sínú ilé make the woman go inside make no dey come out there tí wọ́n bá ti wọnú ilé you no get her for problem for source again kò sí problem mọ́ source nù. I bet you disagree. Why they disagree? I tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ èwo ni kẹ́ mọ́. ṣe ni kẹ́ ní sùúrù kẹ́ calm down. ṣé rí nǹkan tí mọ́mí Yáàdì ń ṣe bẹ́ẹ̀ wọn ò tí ṣe anything to wrong. Every decision she made there is very right. What a decision tí wọ́n make bẹ́ẹ̀ tó right. Lọ́sọ̀ òyìnbó tí kò sáwọn létí ẹ jẹ́ ká gbọ́ràn. Báwo lè ṣe máa ní pípọ́ kúrò mi gbogbo nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ló right now ó ń favour wa. ẹ̀yin mọ́mí Michael tẹ́ ẹ bá fẹ́ respond sọ̀rọ̀ not in an aggressive way suggestion ti wà lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ibo ni mo ti rí inspiration yẹn látara obìnrin tó jókòó yìí olùṣọ́ mo pick látara ẹ̀ idea tó mú wá irú wa ló yẹ ká sọ jọjọjọ gẹ́gẹ́ bí ìkan nínú àwọn alàgbàjọ àwọn èmi náà mo support ká gbé Yáàdì kúrò níbi tó ń jókòó sí ká gbé wọn wọnú ilé kó lọ jókòó sínú ilé tí ẹ mọ̀ pé nínú àwọn nǹkan ọ̀sìn ajá ló máa ń fara ro èèyàn jù tó bá pẹ́ nígbà míì ajá máa ń turn to wild adìdìgbòlugi inú cage náà ń gbèrú ajá bẹ́ẹ̀ sí yàrá màmá Yáàdì máa wá wẹ́dà wa akọrin wa àwa sílé ẹ̀pà pẹ̀lú orin àwa ṣe kìíní tán fi ń tẹ ring sọ́dọ̀ wọn tíyà ìgbà mi gan a lè ṣe débi pé tán bá fẹ́ tọ̀ gan wọn á tẹ ring ni gbogbo òjò á mọ̀ pé ìyá Yáàdì fẹ́ tọ̀ o ẹ lọ attend sí o wọn á lọ síbẹ̀ lẹ̀ so a máa control movement ẹ̀ kò ní jẹun ló máa attend sáwọn èèyàn láti máa lé àwọn èèyàn padà á máa fa ìfàsẹ́yìn fúnjọ. And the mother Sister Mary lóhùn èmi ò lè blame wọn bọ̀tẹ́ yẹ pé wọléwọ̀de tó ń bá mọ́mí Yáàdì ṣe àti bẹ́ẹ̀ ṣe ìjẹkújẹ tẹ́ ẹ̀rí jẹ lọ́wọ́ wọn òun ní yẹ kẹ́ máa support wọn ṣé sọ pé kò tó ṣe fọ́kàn mi ni kí lẹ̀ sọ tó dùn lẹ́nu yín. I remember now. ṣé ti gbàgbé ni àwọn lẹ́wọ́ tí wọ́n support ẹ̀ tí wọ́n rọrú ọ̀rọ̀ báyìí wọ́n jáde láti ẹjọ́ ẹjọ́ ní sùúrù kí ni nǹkan tó ṣe fọ́kọ yín kí ló ṣe fọ́kọ yín tí wọ́n ṣe fẹ́ ti gbàgbé ẹ ní sùúrù ẹ má I don't get the problem. Hallelujah. Iwájú olùṣọ́ náà lẹ́ ń ṣe gbogbo ilé yìí. Hallelujah. Hallelujah sir. Bíbélì sọ wípé Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ kí gbogbo ibi kí ó pa rọ́rọ́. Ẹ ṣé. Èmi ni mo pè yín
Ọlọ́run má dẹ̀ jẹ́ ká ṣìyàn pé ẹ mọ̀ pé ńgbà mi èèyàn máa ń gbégbèsè èèyàn á dẹ̀ ṣe ẹsẹ̀ gbé èmi mọ̀ pé nínú Olúwa mi ò ṣe ẹsẹ̀ gbé ó lè jẹ́ pé mo ṣe núrò ni mo fi ronú dọ́dọ̀ yín ni mo fi pè yín tí mo rò pé ó máa níyanjú ibi tó dẹ̀ dé ìbáyìí mo ti rí pé a gbúdọ̀ fòpin sí ìpàdé yìí bóyá tó bá di ọjọ́ míì tí n bá wá ronú kàn yín pé ẹ jẹ́ n tún pè kájọ ní solution sí màá pè yín ṣùgbọ́n ní báyìí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa lọ. Àlàáfíà Ọlọ́run wà pẹ̀lú yín ẹ ṣé fún. Kò sí wàhálà sà ẹ ṣe sà. ẹ má yẹ kó ẹ má try ẹ pẹ̀lú ẹ má try ṣọ́ọ̀tì ilẹ̀ gbà mí má dàjọ́ ilẹ̀ ẹni sùn ìjọ ẹ̀ àwọn èèyàn mi ṣègbè nítorí wọn ò ní ìmọ̀. Bíbélì sọ bẹ́ẹ̀ àwọn eléyìí ò lè nímọ̀ tí Jésù èdè ẹ̀yin sà ẹ má bọ̀ bí sà. mo mọ wẹ́dà tó lè wá jó ọ̀nà wọn. ṣe rí ẹ̀yin àgbà sọ pé àrò mẹ́ta ò kí ń dọ̀bẹ̀. bẹ́ẹ̀ mo rò pé àwa mẹ́ta tá a wà ń bí àtògbàǹgbà sùn lọ yẹ sà ní ẹ̀yin kan ní èmi kan níbi tí ọ̀rọ̀ dé yìí kí lẹ rò pé a lè ṣe sí ọ̀rọ̀ Yaya dì. Ìgbà wo la ti rí ń gbẹ̀yìn church? Abisola Abisa good fún rẹ. Èmi ni mo ní kí Yaya dì invite mi. Ṣé kò sí ojú? Rárá kó má bàa sí mi. Àwọn nǹkan kan ni mo wòye ẹ̀ nínú ìjọ Ọlọ́run tí mo dẹ̀ wo bó ṣe ń lọ tí mo rí pé kò fẹ́ rí bó ṣe ń rí mọ́ torí wọ́n ní ajá tó rí ni tó ń jùrù tẹ́lẹ̀ tó wá padà rí ni tó ń gbó bí nǹkan kan ò bá ṣe nǹkan kan á jẹ́ pé nǹkan ṣe nǹkan kan níbi kan. Abisa Gold mo mọ̀ yín dáadáa to the extent pé láyé àwọn obìnrin tán bá ní kí n sọ méjì mẹ́ta àbí márùn lára àwọn kọ̀ọ̀kan bẹ̀ ẹ jẹ́ number one tó jẹ́ pé mo lè sọ nǹkan 10-20 about you. Ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá wọ àyíká ẹ jẹ́ n sọ kankan fún yín tẹ́ mọ̀ lẹ́ni tẹ́ bá ti wọ àyíká báyìí ni mo ti máa ń gbọ́ there is this perfume tẹ́ máa ń lò ó ti máa rùn wọlé máa pe Abisa Gold ti dé. Mo wá rí i pé wíwá tẹ̀ ń wá sínú ìjọ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ kàn wọlé ṣákálá ẹ̀ dẹ̀ jáde ṣákálá. Ẹ̀yin tó jẹ́ pé tá a bá ní àkànṣe àdúrà ẹ̀yin lẹ máa wá rí mi dáàdì ẹ jẹ́ ká chip nǹkan báyìí wọlé ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí tó jẹ́ pé tá a bá dẹ̀ ṣe àwọn nǹkan yẹn ó máa padà so èso rere. Tí n bá dẹ̀ ti délé tẹ́ ti sọ fún mi màá sọ fún ìyàwó mi pé báyìí ni Sister Abisola sọ wọ́n á dẹ̀ sọ pé it's a good idea mélòó tẹ́ máa ń bá òun náà sọ tó bá ti délé báyìí sọ pé dáàdì báyìí ni o máa sọ pé sísítà Ọlọ́run rán yín síjọ yìí ni. Ok kò sí pàdé tá a máa ṣe tó níbodè ní takọrin ní gbogbo ohun tẹ́ máa ń mú wá ìlọsíwájú iṣẹ́ Olúwa ni. Ok ẹ wo ìmẹ̀kọ tá a lọ sí last time kó tó di pé Ọlọ́run ṣe bọ́ọ̀sì fún wa ẹ̀yin lẹ organize bá ṣe rí bọ́ọ̀sì ẹ̀yin lẹ ṣe collection owó ẹ̀yin lẹ ṣe arrangement yẹn tán fi lọ tán fi dé láì ṣe secretary ìjọ Ọlọ́run dẹ̀ ń lò yín ṣùgbọ́n lójijì ni mo rí pé bí ìgbà tá a bá sọ pé bí eku ò fẹ́ ké bí eku ẹyẹ ò ké bí ẹyẹ mọ́ nǹkan kan ò wá lọ dáadáa ni mo ṣe ní pé kíyàwó mi pè yín pé kí ló ṣẹlẹ̀. àmọ́ ẹ ṣe olùṣọ́ Ọlọ́run á túbọ̀ máa ṣàgbára lọ iṣẹ́ tó lùwà ti parí náà máa gbé wá tí ò máa ń ṣe ìhà tí ìyá Yadi kọ sí mi olùṣọ́ mo ti ní mi ní sọ̀rọ̀ mo ti ní mi ní sọ nǹkan kan gbogbo yín lẹ mọ̀ mi kì í pa ìṣòro oníbodè mi ìpàjẹ́rí gbogbo nǹkan tó yẹ kí n ṣe nínú ìjọ yìí ni mò ń ṣe ṣùgbọ́n ṣe rí mi ẹ mọ̀ mí dáadáa pé tí bá ti déwájú Olúwa kí n jó kí n ju gbogbo ara mi kí n ju gbogbo ẹ̀yà tọ́lọ́run fún mi báyìí mo fi ń dúpẹ́ níwájú Olúwa kí wọ́n máa wá ro ẹjọ́ mi kiri wípé èmi ń ju ọyàn jù èmi ń pákéjì ọyàn jù ipe mi a máa jó bí Ìyábọ̀ Sáńlé bí èmi dẹ̀ ṣe lè yin Ọlọ́run tèmi nìyẹn kí n máa jù lọ tún sósì kán ní mò ń ju ọyàn jù torí kó má dẹ̀ dàbí ẹni pé wọ́n ju ọyàn wọn ò ju ọyàn ló padà dájọ́ rú ló jẹ́ kémi tẹ̀síwájú nínú iṣẹ́ Olúwa mi
so mo ti tẹ̀síwájú ó ní mi ti bá yín sọ nǹkan kan ṣùgbọ́n gbàtọ́ lẹ́ ń pè mí àti Yáàdì kan sí mi gbọ́dọ̀ gbóníṣẹ́ yín kí n má wá pé mò ń ju ọyàn èmi ò lè má ju ọyàn gbogbo àwọn ọkọ ara mi òun lèmi máa ń jù fólúwa òun mo máa fi ń dúpẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ pé mò ń dúpẹ́ o. Olùṣọ́ ṣe ti rí nsìn ló má jọ tún jọmọ yín lórí. Olúwa ṣé mọ́mí Yáàdì máa jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ ìjọ yóò tẹ̀síwájú báyìí? Mọ́mí Yáàdì, ọ̀rọ̀ pàtàkì tí mo fẹ́ bá ẹ sọ ó máa ń fi kájọ gbọ́ra wáyé. Ohun méjì ni ó tẹ̀lé àgbàlagbà wá látòde ọ̀run. Ohun kìíní rírí, ohun kejì gbígbọ́. Kì í ṣe gbogbo ohun tí àgbàlagbà bá rí ló gbọ́dọ̀ react sí tàbí sọ́sì. Kì í ṣe gbogbo ohun tágbàlagbà bá gbọ́ ló gbọ́dọ̀ fèsì sí. Àwọn nǹkan kan wà wàá rí wàá ṣe bí aláìrí. Èmi wàá gbọ́ àgbàlagbà yẹn á ṣe bí aláìgbọ́. Gbogbo nǹkan tí àwọn ọmọ ìjọ tí wọ́n ń sọ bí ìgbà tí wọ́n ń sọ pà ń dì wọ́n lọ́wọ́ mú àjẹ́ káwọn ṣe ohun tó tọ́ tó yẹ ní àkókò tó tọ́ àtàkókò tó yẹ kíjọ ilé gbòòrò òun là ń ṣe. Gbàtọ́ lè máa sọ lọ sọ́bọ̀ wọ́n ní especially èèwọ̀. Wọ́n á ní òkè bẹ́ẹ̀ ni wọ́n á ní òkè màá rí ẹ̀ máa bá ẹ sọ. Jẹ́ ká dẹ̀ fún wọn. Àwọn ègún ní dẹ́ẹ̀dẹ́mi àó a ti dàgbà téèyàn bá dẹ̀ dàgbà ó máa ń yógun jà ní òwe yẹn jẹ́ tiẹ̀ ó dẹ̀ tún jẹ́ tèmi náà. Sùúrù la gbọ́dọ̀ máa lò nínú ìjọ yìí kó lè túbọ̀ gbòòrò. Títorí pé ajá ìsìn ló mọ ehoro ìsìn lé. Àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá ni wọ́n ń pa òwe yẹn bẹ́ẹ̀. Ìyẹn ni mo ní kí n sọ fún ẹ o mo délẹ̀ o. Ẹ ṣé gan-an Ẹ̀dà Johnson. Olúwa ló ṣe. Gbogbo àlàyé tẹ́ ṣe pátápátá ló yé mi. Àmọ́ sà ẹgbẹ́ ṣàlè torí pé ìjọ kó lè kún ká wá máa gba gbogbo àwọn ìwà burúkú láyè àbí ká torí pé kí ìjọ kó lè kún ká wá máa lajú sílẹ̀ ká máa sọ pé ajá àsín kan ló mehoro òsín ilé. Ṣe rí àwọn ọmọ tá à ń bí láyé ìsìn sà à ń láti fi ẹsẹ̀ wọn sí ọ̀nà òtítọ́ àti òdodo. À ń láti jẹ́ kó mọ òtítọ́ ní ọ̀rọ̀ kì í ṣe pé ká lè torí pé bóyá a fẹ́ gbélé ayé ká lè ṣe bí wọ́n ṣe ń ṣe ẹjọ́ ká wá torí ẹ̀ ká wá ba ìjọ mímọ́ jẹ́. Tọ́tọ́ ni ó kúkú ní point ṣùgbọ́n tó mọ nǹkan kan ṣá ẹni tí à ń sìn dé ọ̀dọ̀ Ọlọ́run mo mọ̀ pé Jésù Kristi ni àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni sà. Ǹjọ́ mọ̀ pé bó ṣe lo láìfọ ẹ̀mí lè lo tèmi bẹ́ẹ̀. Meanwhile orúkọ ẹ̀ la dẹ̀ fi ń gbàdúrà fáwọn èèyàn orúkọ ẹ̀ la fi ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run. Aṣọ kan náà jẹ́ kó yé wa pé ó ń wọ̀ káàkiri when he was alive during his lifetime. White tèmi ní òṣèré ká bí mo ṣe wà yìí mo ní ìtọ́jú mi lọ mo ní ìtọ́ jẹ́ déédé mo ní ìtọ́ tún smart oríṣiríṣi white ni mo ní. Ìwọ yìí gangan kì í ṣe aṣọ àdúrà tó wà lọ́rùn ẹ̀ kì í ṣe òun nìkan ló ní oríṣiríṣi ni bó tẹ̀ jẹ́ pé white ni gbogbo ẹ̀. Ó ṣe gbé ìgbésí ayé Jésù kó jẹ́ kó lẹ́yọ kan. Ṣo fẹ́ gbọ́? Civilization ti wọnú ìjọ tí wọn bá dẹ̀ ti gba civilization láàyè kó lè kún kò ní wù mí kó já dúró lójú kan. Èmi ò ní ká ṣe nǹkan tó máa against Christianity but still iná àbọ̀dọ̀ ṣe ohun tó máa against àwọn ìjọ jẹ́ ká gbé yẹn tì bẹ́ẹ̀ pé ìjẹ́ nìyẹn lónú pa ẹ̀ ọ̀rọ̀ yá dáadáa ni mo tún fẹ́ sọ. Mo ti mọ̀ pé ẹ̀ ń bá nǹkan kan bọ̀. Àwọn ìjọ àṣepàdé ohun tí gbogbo wọn dẹ̀ sọ ni pé àwọn fi ọwọ́ sí wípé kí ìyá dada jẹ mother in Israel nínú ìjọ yìí. Mo á wò báyìí pé ìgbà tẹ́nìkan ò dẹ̀ kí ń jáwádé àlèpẹ́ nìkan méjì àlèpé wọ́n ń jọ ọ̀pọ̀ èèyàn náà ló ń jẹ́jọ bọ̀dẹ̀ support ni pé Ọlọ́run fúnra ẹ̀ tí ń tẹ́ bá ti pé méjì mẹ́ta tẹ́tí ń pè wọ́n wá dáhùn
káwọn èrò yìí tó sọ pé ìyá dada ló tọ́ ní mother in Israel ó ní tán rí mo ti fọwọ́ sí oúnjẹ bó ṣe jẹ́ o kéèyàn kọ́ de congratulate ẹ̀ ká ṣe nǹkan ló kù. ẹ ṣe gan-an ẹ̀dá Johnson. òótọ́ pé Jésù ló ṣeun Jésù ló ṣeun. ṣẹ́rí tẹ́ sọ yẹn kò ṣeé ṣe bẹ́ẹ̀. yes kò ṣeé ṣe. ṣẹ́rí kàkà kí ìyá dada kó jẹ modern in Israel ní ṣọ́ọ̀ṣì ọ̀tá mi àyà máa kú ni bẹ́ẹ̀ ni mo sọ fún kò ṣeé ṣe. Mọ́mí Yad. wọ́n gbọ́dọ̀ tẹríba fún Olúwa ẹ̀yin ọmọ ìjọ mímọ́ ẹ dìde kẹ̀yìn Olúwa. aleluya ni orin wa aleluya wà nínú ìṣe wa. Yes. bí ìjọ fẹ́ bí ìjọ kọ̀ wọ́n tẹríba fún Olúwa. Orin wa náà ni ṣùgbọ́n orin tó kọ yìí bó jẹ́ èébú ni o bó jẹ́ wọlọmọ tó wà nú ẹ̀kọ́ tó gbórin yìí jáde ó mọ̀ pé orin ìjọ wa náà ni kò sí wàhálà t'Olúwa ló máa ṣe ṣùgbọ́n mi ò ní kankan nínú against ìjọ àbíwọ̀ mo kàn believe nínú majority ni. ìwà gbàdúrà gbogbo wa. wọ́n ṣàfẹ́ dojú ṣọ́ọ̀ṣì ní kodò ṣá mi ò ní gbà. ṣé pé lóòótọ́. ọ̀tọ̀ ni o alàgbà faraya gidi ni o wọ́n faraya gan ẹ mọ̀ bí ẹni pé nǹkan dúnyàn dé inú eegun mo ṣáà gbìyànjú mo calm wọn down pé kàn calm down mo bẹ̀ wọ́n wọ́n dẹ̀ ní pé àwọn máa wo ti ìfàmì òróró yàn mọ́ mi lára pé àwọn máa calm down pé ṣùgbọ́n ibi tẹ́rù tí wọ́n fẹ́ máa bà mí nìyẹn ṣùgbọ́n wọ́n fi ṣùgbọ́n sí pé àwọn kan máa fi sample díẹ̀ hàn mọ́mì Yad wọ́n nítorí mọ́mì Yad ṣe wọ́n ní ẹ̀fọ́ kọ́kọ́ yẹn pọ̀ débi pé ìyá Yad lérí mọ́ àwọn gan pé ó tún wá kọ́ ni pé bí gbogbo ìjọ dìtẹ̀ mọ́ wa. mọ́mì Yad kọ orin bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo ayé ni ìwé orin wí o ìwé orin sọ. ṣé mọ̀ pé téèyàn bá ti wá ń ba débi tó ti ń twist ìwé orin mímọ́ sí n tó sùtù ara ẹ̀ that is ó ti ń mú nǹkan bọ̀ nìyẹn tó sọ pé ibi gbogbo ìjọ dìtẹ̀ mọ́ wà tó dẹ̀ ń ṣe wọ́n náà tó ń gara so ẹni tó kọrú orin yẹn báyìí ọjọ́ wo ni òní pẹ́ bẹ̀rẹ̀ tó máa sọ pé kọ́lí Michael wà á ló da. ìdàkẹ́ kí wàá ní alàgbà wá sọ. wọ́n wá ní pé àwọn ò ní take it easy o bó dẹ̀ ṣe ń lọ yìí tí inú mi fi dùn ni pé wọ́n finú hàn mí because téèyàn bá tètè wá nǹkan ṣe kó má di pé ọ̀rọ̀ mọ́mì Yad ó ń lọ fà o wọ́n ní àwọn fẹ́ fara gbá wọn wọ́n ní no ẹ má avoid wọn thank God ayé ọkùnrin ọ̀tọ̀ ayé obìnrin ọ̀tọ̀ so ẹ má fara gbá wọn ìfà tó bá ń lọ báyìí ẹ̀yìn ẹ má lọ báyìí àwọn olùṣọ́ wọn wá rẹ́rìn pé àwọn máa ṣán wọn dì. ṣé mo tún mo ṣọ́ ń dì. ẹ pé bí atán bá pàdé ara wọn á kàn gbá ìkébé. irọ́ o ìkébé ìkílẹ̀ ń sọ yìí. wọn àgbẹ̀ kan máa ń rodù kó má jẹ́ kán tẹ̀lé. alàgbà yẹn ó ti ṣe nǹkan dúdú o ó ti ń fi dúdú kún funfun o. mi ò understand. ó ti ń sin Ọlọ́run pẹ̀lú mámúni o. bíi ti báwo mi ò fẹ́ ṣán. tó bá ní ó ṣọyàn ń dì ní Yorùbá ó lọ ṣe nǹkan burúkú sí ẹni náà ni. ìjọba mímọ́ ò fi yẹn lélẹ̀ o. a gbọ́dọ̀ fi dúdú kún fún ọ. di ayinlẹ sọ̀rọ̀ báyìí. kì í ṣe ìdínà mìíràn no the real ìdí o. ṣe wí pé bí inú ṣe ń bí wọn ẹ̀mí rò pé bí àwọn kan wọ́n fẹ́ ṣe bí ọmọ. wọ́n lọ lé fún wọn. bí gbàtà bá fẹ́ fàyè hàn wọ́n fẹ́ fi ayé hàn wọ́n náà sọ yẹn. kábíyèsí Ọlọ́run. alàgbà. bàbá yẹn bí wọ́n fẹ́ máa ṣe dúdú ni àbí. kúrò àwọn tí ń ṣe dúdú. bí mo ṣe ń rí wọn ẹ wo reaction wọn ìgbà mi ò lè sọ pé ẹlòmíì máa gbẹ. bí mo ṣe ń rí wọn yẹn mi ò rí wọn bí ẹni tó lè ṣe dúdú bọ̀ ìlà ẹ̀kẹ́ wọn yẹn máa ń jẹ́ kí because an average mi ò dẹ̀ mọ̀ bí mo kàn ronú bẹ́ẹ̀ ni. ó ti fi dúdú kún fún ẹ fúra ni o. so ó lọ fáàgàn bẹ́ẹ̀. ó lọ jìnnà. mọ́mì Yad yẹn gan tí ò bá sí pé àwọn kò gbọ́dọ̀ gbọ́n tí ò dáa lẹ́nu ro wa ni ìbá kan sọ pé bóyá kí alàgbà yẹn tiẹ̀ gbọ́ṣẹ́ wọn wò bí ò tiẹ̀ ju díẹ̀
káwọn náà mọ bó ṣe ń lọ. Olùṣọ́ fílíngì ìyá yẹn ti pọ̀ jù. òfin Mósè lè lọ gbé wọlé yẹn ojú fún ojú ẹgbà fún ẹgbà ẹ má sọ òfin Mósè kọ́ la lọ ayé orí ọ̀fẹ́ la wà yìí. mo kàn tún gbogbo àwọn ìwà tó ti wù nínú chọ́ọ̀chì yẹn náà ni. ẹ má jẹ́ ká ṣí bẹ́yẹn. ẹ má yọ ẹnu síwájú dàbí mi sí òkú. ṣùgbọ́n Ọlọ́run nìkan àbí ló lè gbàkóso ayé wọn torí mi ọ̀rọ̀ wọn ò yé mi mọ́ báyìí. Okay, this is it. Ìyàwó mi, mo rò pé a máa nídìí àti tún bá alàgbà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí because tí nǹkan bá ṣe mọ́ mi yáàdì náà ọ̀dọ̀ wa ló máa padà lọ sí. So máa fẹ́ jẹ́ ká pè wọ́n ká bá wọn sọ̀rọ̀. Ìwọ Ọlọ́run olùjọ mímọ́, ayé ti ń wọnú ìjọ. Ìjọ ti wọnú ayé o. Lórúkọ Jésù, Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. I bind you in the name of Jesus. I bind you in Jesus' name. I bind you. I bind you in Jesus' name. I bind you. I bind you in the name of Jesus. Holy Ghost fire, fire. Yeah. Jehovah, Jésù Kristi, báyìí mímọ́, Olúwa Ọlọ́run alààyè. Ọba ìkọ́ba ìṣà ọlọ́mọ̀jẹ̀ kó wọn ayé borí mi. Ní orúkọ Jésù, ní orúkọ ńlá Jésù, ní agbára ẹ̀gẹ́ Jésù. Ó ní kó lọ́run o, Ọlọ́run bẹ̀ Ọlọ́run máa yọ̀jẹ̀ kó wọn ayé borí mi. Má jẹ́ kí wọ́n ìtajọ́ lé mi lórí. Olúwa Ọlọ́run ìyanu ọ̀run ló bá ti ń jẹ́ mi ni. Wọ́n jẹ́ mi ni fún mi. Gbogbo mọ̀tá lórí mi Olúwa wá sọ́jà sàn. Olúwa wá sọ́jà fún sàn. Olúwa wá sọ́jà sàn. Holy Ghost. Iṣẹ́ Olúwa ni kò ṣe má ṣe o, àfi kí n ṣe. Olúwa ló rán mi, ó di dandan o, máa jíṣẹ́. Iṣẹ́ Olúwa ni kò ṣe má ṣe o, àfi kí n ṣe. Ìjọ Ọlọ́run ò ní bàjẹ́ lójú mi o. Hallelujah. 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 A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a rí láti lọ jókòó sí bíbí. Ìdí tí mo fi pe ìpàdé yìí ni wípé mo fẹ́ fi rán wa létí lórí ìsọjí ọlọ́jọ́ méje tó ń bọ̀ lọ́nà. Ìsọjí ìkẹ́dẹ̀rẹ́, ìsọjí tó jẹ́ pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan la máa ń ṣe ni. Bí mo dẹ̀ ṣe ń wò eléyìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Nítorí náà mo fẹ́ jẹ́ kí a múra sílẹ̀. Jésù Olúwa sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé nǹkan wọ̀nyí ò lè lọ bí kò ṣe nípasẹ̀ àwẹ̀ àti àdúrà. Ìyẹn ni pé Jésù Olúwa wa gan tí à ń pè yìí, Bíbélì sọ pé ó gbà àwẹ̀ 40 ọjọ́ ọ̀sán àti òru ní ó fi ohunkóhun kan ẹnu. So ta la fẹ́ fi tiwa jọ? Bí àwa dẹ̀ ṣe wà tó jẹ́ pé à ní nǹkan míì tí a fẹ̀yìntì ju òpó Kristi lọ, àwa náà gbọ́dọ̀ dira wa nínú àwẹ̀ àti àdúrà. Nítorí ìdí èyí ni mo ṣe fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin ìsọ̀rí tẹ́wà ń bí, olórí wòlíì, olórí akọrin, olórí oníbodè àti àwọn mídíà tó tún súnmọ́ àwọn youth, kí a fi àwẹ̀ àti àdúrà fún ọjọ́ 3 ká fi gbáradì. Eléyìí tó túmọ̀ sí wípé a ò ní jẹ ata tàbí iyọ̀ láti lè fi gbáradì. Ẹ wo ohun tí Bíbélì sọ, ó sọ wípé ènìyàn yóò àti ṣe wọ ilé alágbára lọ láti lọ kó ilé ẹrù bí kò ṣe kó kọ́kọ́ dé alágbára yẹn náà. Àwẹ̀ àti àdúrà ládẹ̀ fi di alágbára. Ìdí nìyí tí mo fi pè wá ká lè múra sílẹ̀. Àwẹ̀ funfun ìmúdẹ̀ fẹ́ jẹ́ kó bẹ̀rẹ̀ láti ọ̀la lọ. Ẹ ṣe gan ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, nǹkan tẹ́ sọ yìí fún àǹfààní gbogbo wa náà ni. A dẹ̀ ń ṣèlérí wípé à á gba àwẹ̀ náà, Ẹ̀mí Mímọ́ á dẹ̀ fún wa ṣe.
fẹ́ rí nǹkan tèmi fẹ́ sọ ni wípé ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó yan Ọlọ́run jẹ o. Ọlọ́run ò ṣe é yàn jẹ o. Nítorí wọ́n mọ àwọn kan tí wọ́n ní wọ́n gbààwẹ̀ o. Tó sì jẹ́ pé tó bá dẹ̀yìn ní ìsìn wọn ní gbà. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ á gbààwẹ̀ tinútinú ká gbà tọkàntọkàn fast kó jẹ́ kó lọ bó ṣe yẹ kó lọ. Olùṣọ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ yìí, ṣe rí àdúrà tá a bá fẹ́ kó tètè gòkè lọ ọ̀dọ̀ bàbá wa lọ́run, ààwẹ̀ pẹ̀lú tí Jésù Kristi tó ní ìgbàgbọ́ nínú ẹ̀ púpọ̀. Challenge tí wọ́n bá ní challenge náà ló máa tún fi tákù ẹ̀. Èmi ṣe wà mo ní ọ̀sà bọ̀ mo máa gbé tí ọ̀sà yìí bí mo ṣe ní ọ̀sà yẹn tó máa gbé sẹ́gbẹ̀ẹ́ mo máa gbà àwẹ̀ yẹn. Láti ibi tí n bá ti gbàgbọ́ ṣe kí ọ̀sà fò dànù. Bẹ́ẹ̀ ni ó ti yá tó bá ti yá. Tí gbogbo wa bá ti fọkàn pọ̀ síbì kan wípé àgbàwẹ̀ àti àdúrà yìí a jẹ́ pé ìpàdé òní kò ní ju báyìí lọ. Sister Bídèmí, ẹ gbàdúrà fún wa. Jehovah mímọ́, Jésù Kristi mímọ́, Michael mímọ́, Olúwa Ọlọ́run ọba ìyanu, a fa ìjọ ilé ẹ lọ́wọ́. Ó ní mo máa rí ẹ lánàá mo rí ẹ mo ń pè ọ́ gbé kọ́ kí ló tó ń ṣe báyìí tó ń tọwọ́ rú. Má bínú náà mo ṣáà ti bẹ̀ mo ti sọ fún ẹ mo ní mo sí lọ ní kí lọ bá wọn ṣí ṣọ́ọ̀bù lánàá gbogbo bó ṣe ń pè mí yẹn wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi mò ń lè pì kọ́. Òun ló ń ṣe mọ̀ sí ẹ náà tán ọ̀rẹ́ ẹ̀ṣọ́ ọjọ́ tí wọ́n ní ìdí ẹ̀ ṣó rízì ni ọmọ bá ibi tí mí ìṣe ọ mi lè máa ṣe gbogbo ọmọ máa rí ẹyẹ. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá ti di next week Sunday màá parọ́ fún mọ́mì màá sọ fún wọn pé àwọn choir administration kò tá fẹ́ lọ ṣe ní ìta so automatically èsì mọ̀ pé ọ̀dọ̀ ẹni mò ń bọ̀ yẹn náà lọ bẹ́ẹ̀ ọkọ̀ tó dìgbà yẹn náà kí ló ṣẹlẹ̀ sí omi Marialis wà Mario àti Daniel àbíkúlọ̀ púpọ̀ ọmọ òde tó lu jáàsì ẹ̀ tó máa wọ́n máa gbé ṣépè mi ò gbọ́ pa ò mi ò fi ẹ́ ṣe Marialis. Ẹ dì mọ́ra yín bẹ́ẹ̀ ẹ dì mọ́ra yín bẹ́ẹ̀ ẹ̀mí ò no ẹ dì mọ́ra yín bẹ́ẹ̀. ẹ̀mí mímọ́ Samuel mọ́mí Iyad Salis mọ́mí Iyad. nínú church wọ́n béèrè sẹ́ nínú church lẹ́tí ń ṣe gbogbo erékeré yìí kí lè tẹ́ bẹ̀rù Ọlọ́run báyìí. mo mísí ni. Ìmísí irú ìmísí wo nìyẹn. ìmísí àtòkè wa. tó tí mi bá yọjú sí gan o lè kú mọ́ o lè tẹ fẹ́lẹ́fẹ́lẹ́ síbi gan. kì í ṣàjà. Yes. à ń ṣàjà. Samuel ilé ìjọ mímọ́ la pè bí ẹ má bà ilé ìjọ mímọ́ jẹ́ ẹ má jẹ́ kéṣù ìyá yín lò ó kí ló tẹ̀ ń ṣe pọ́ntọ́pọ́ntọ́ báyìí. Adébóyìnmá ṣé mo lè filẹ̀ báyìí. o lè filẹ̀ because gbogbo èèyàn láti mọ ohun tó ṣẹlẹ̀ yes máa pe gbogbo àwọn ètò ìwà ráǹdì wọ́n ní ìdìmú. mọ́mí ẹ má pe èèyàn kó ní ìpẹ́ ń pèrò lé wa lọ ẹ ti bá wa wí àti gbọ́ bẹ́ẹ̀ ni ẹ sọ mi lọ́gàn sí tí mi dẹ̀ ṣíwọ́. kí lẹ ní síra yín ṣé ẹ kàn ń jọra yín jẹ ni àbẹ kàn fẹ́ fẹ́ra yín. ok normal ṣé on a normal day èmi àti ẹjọ́ wà á wọnú ara gan mọ̀ kí ṣe pé bóyá oníkan jẹ kò sílẹ̀ á wà ní pé á wà gan. tẹ bá fẹ́ fẹ́ra yín kí ló tẹ̀ lè sọ fólùṣọ́. a máa sọ fólùṣọ́. kí láǹfààní ìfẹ́ kọ̀kọ̀ tẹ́ ẹ̀ ṣe pẹ̀lú ra yín. ẹ má bínú a máa sọ fólùṣọ́ a máa sọ fún wọn. ok jẹ́ ká lọ sọ fólùṣọ́ ńgbà yẹn wọ́n lè fún yín ní ìmọ̀ àti òye wọ́n á dẹ̀ fi ẹ̀mí Ọlọ́run wá fi bọ́ yín wọ́n á dẹ̀ tọ́ yín sọ́nà gbogbo ohun tó mú ìgbéyàwó tó fi ń dùn tí ìgbéyàwó tí òfin sí wàhálà nínú ìgbéyàwó gbogbo ẹ̀ ló máa fi yé yín. a máa rí wọn tó bá ti. ok mo fún yín 2 days ẹ pé olùṣọ́ kẹ́ sọ èròǹgbà ọkàn yín fólùṣọ́ kọ́ dẹ̀ tọ́ yín sọ́nà. nínú pọ́ìntì tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan mo gbọ́ tó ń sọ yí pé tó bá di gẹ́ Sunday tó bá ti kó ní church òun bọ̀ wá sọ́dọ̀ ẹ̀ má try ẹ̀ o because gẹ́ Sunday má try láti monitor ẹ̀ because tó bá di gẹ́ Sunday lẹ́yìn tí a bá ti kó ní church máa pè yẹ́ ẹ pé ṣo ti wà nílé àbíbo ló wà tó bá try láti lọ sí ọ̀dọ̀ ẹ̀ kí ló dé tẹ̀yàn mọ̀ sí ẹ wá fi ara yín náà fọkùnrin á máa já fúláwà yín á máa já fúláwà yín tó bá yá àwọn tó fẹ́ gbé yín sílé gangan àlòkù ní wọn máa bá. a máa rólùṣọ́ a máa ti bọ́ kò sí pé a máa lọ rólùṣọ́ a máa bá wọn sọ. ìwọ rèé òun ló ọmọ tó fáyìn dáadáa ní ẹ. èmi náà bá a. mo dẹ̀ fẹ́ bá Samuel kí ni problem ẹ. má bínú náà. Alice má jẹ́ tún repeat nǹkan tí mo sọ yìí. mo ti gbọ́ ma. o ti gbọ́. now èmi gan bá ti ń kú omi
màá ṣàlàyé fólùṣọ́ tẹ tó wá bá. a máa sọ fún ara wa. náà wípé ní ọ̀rọ̀ tẹ fẹ́ sọ fún wa. ẹ má wọrí mà á máa èmi á sọ àsọtẹ́lẹ̀ fólùṣọ́ yes I will do that. màá sọ àsọtẹ́lẹ̀ fólùṣọ́ wípé Alice àti Samuel kódà nǹkan wà ní nǹkan kan ẹ lè bàjọ́ yìí jẹ́. ìjọ ò ní bàjẹ́. yóò ti yẹn sìn mi ò tiẹ̀ ní gbà fún yín. Ọlọ́run ọ̀ṣọ́fà oníjó bàjẹ́. ilé mímọ́ la pè bíbà yìí. bẹ́ẹ̀ni. ẹ má gbókùnkùn wọlé ẹ má jẹ́ kẹ́sù ya yín lò. bẹ́ẹ̀ni wà kí ló ń ṣe yín. yí báyìí. Ọya Samuel kí ló dúró fún you can go. ẹ gbà mí o ìbọn ìlú mi náà lọ́wọ́ ara mi o. Samuel ó ń bá mi wí. ẹ má bínú alàgbà náà tó dé náà ni wọ́n gbà hallelujah sir. ẹ kú jókòó olùṣọ́ má bínú. ẹ pẹ̀lẹ́ sáà ẹ rẹ sáré nítorí pé ìkíṣe ń tẹ plan tẹ́lẹ̀ àwa la pè yín ní pé pàjáwìrì àwa gan ló yẹ ká sọ pé kẹ́ má bínú ìyá Yáàdì ni wọ́n pè mí pé àwọn fẹ́ rí wa ní emergency pé lórí ìpàdé tó ń bọ̀ ní ẹ̀sọ́jí ọlọ́jọ́ méje tá a fẹ́ ṣe wọ́n ní pé àwọn pè wá torí ìpalẹ̀mọ́ wa pé àwọn ní nǹkan kan tí wọ́n fẹ́ bá wa sọ àmọ́dẹ̀mọ́ pé ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́ a lè ṣerú ìpàdé báyìí lẹ́yìn àti wòlímọ̀ náà tó jẹ́ olórí àwọn wòlíì ló jẹ́ sáré pè yín bí mo dẹ̀ ṣe pé àwọn tí ẹ wà láyìíká náà ti dé ẹ ṣeun. ẹ ṣe sà ẹ ní pẹ́ rárá ní tí mo fẹ́ sọ òpó àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta àgbà tọ́lọ́ lè jẹ́ ká gbà parí láyọ̀ àtàlàáfíà Jésù ṣeun ọpẹ́ ní fọ́lọ́run. ṣe láwọn kankan ń ṣẹlẹ̀ nínú ìjọ yìí tó jẹ́ yí pé tèmi bá rí ó di dandan kí n sọ síta torí a gbọ́dọ̀ wà nínú ìjọ ká máa bo ìbòkúbò mọ́ra wa lára wọ́n lè mà mo rò pé àwọn oníjọ́ mẹ́ta yẹn gbà dáadáa. Mọ́mì Yáàdì àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta tá a ṣẹ̀ṣẹ̀ parí fún ti ìsọjí. àwẹ̀ funfun bẹ́ẹ̀ ni. kò sẹ́ni tí ò gbà bẹ́ẹ̀ ni. kódà mo dúró tì wọ́n lọ́rùn báyìí ni tí mo dẹ̀ rí dájúdájú wípé gbogbo wa pátá la gbà. ṣé wá rí nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ní èmi personally the woman personally ẹ̀mí Ọlọ́run bá mi sọ̀rọ̀ ọkọrin sí mi létí pé èmi gangan fúnra mi bọ́lọ̀ fẹ́ mú mi rin ìrìn àjò kan àwọn ìrìn àjò kan ìrìn àjò ẹ̀mí mo wá wọnú ara mi pé kí ìrìn àjò ẹ̀mí mi kọ́lọ́run lè bá ń fọmọ́ kedere èmi ò gbààwẹ̀ funfun o bíríbírí mo gbà I fast for 72 hours you no eat anything ǹjẹ́ kankan ìmú kankan ọjọ́ kẹrin láago 12 mo tó wẹ́tẹ̀ fi nǹkan kẹrin. Jésù ó dà bẹ́ẹ̀. mo sì rí gbogbo àwọn èèyàn mo dúró tì wọ́n lọ́rùn báyìí. ẹ lọ lé wọn ní. rárá o àwọn tí wọ́n wà ní ìjọ náà láyìíká wọ́n wà láyìíká wọ́n mọ́nítọ̀ wọn. wọ́n mọ́nítọ̀ wọn I monitor the every person tí wọ́n jí pé wọ́n gbààwẹ̀ tán kódà mo dúró tì wọ́n. àṣẹ ó lè mà Ọlọ́run á dé gbogbo àdúrà yín Ọlọ́run á mú wá sí ìmúṣẹ. àmín Jésù. gbogbo tẹ́tẹ́ lọ́wọ́ Ọlọ́run ní kọ̀kọ̀ ní bàbá Ọlọ́run á mú wá sí ìmúṣẹ. àmín Jésù. ìfẹ́ ló abayín mu kú. àmín. olùṣọ́ ẹjọ́ mo fẹ́ béèrè nǹkan kan tí èèyàn ò bá gbààwẹ̀ tó bá parọ́ wípé òun gbààwẹ̀ tàbí tó lọ ń yó oúnjẹ jẹ lẹ́yìn irú sẹ̀rí àwo ló tọ́ sónítọ̀. irú tí ẹ sọ yẹn bó tiẹ̀ jẹ́ pé ìdájọ́ irú èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ wa ó lè má torú ìdájọ́ tí Ọlọ́run máa ṣe bọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ mú báyìí pé irú ẹni bẹ́ẹ̀ ẹni ègbé ni Bíbélì wa sọ̀rọ̀ nínú ìwé òwe orí 29 ẹsẹ̀ ìkíní Proverbs 29:1 ó sọ pé ẹnikẹ́ni tí a bá ń bá wí tó bá warùn kì ó ló máa parun lójijì láìsí àtúnṣe irú ẹni bẹ́ẹ̀ máa parun tí ó gbàwẹ̀ tó lọ jọ nǹkan jẹ ṣé rí ẹ mọ̀ pé tí àgbàlagbà bá béèrè nǹkan oyé yẹn ò tó ni a wá ṣègbé Bíbélì sọ pé ìbá dáa ó sàn kí a má bí irú ẹni bẹ́ẹ̀ ẹ̀mí inú ẹ̀ lè kú ó lè di olókùnrùn Bíbélì tún sọ yẹn o ẹ jẹ́ kí ó yé wọn kò yé mọ́mì mi.
ẹ̀yin ọ̀tà kí pẹpẹ lè gbọ́ kí kó lè ní kìmí ni irú ẹni bẹ́ẹ̀ máa ṣègbé ayé bẹ́ẹ̀ ni bíbélì tún sọ wípé ìbá sàn ká má bí nítorí irú ẹni bẹ́ẹ̀ máa pasán bíbélì tún jágá mọ̀ pé wọ́n máa di olókùnrùn wọ́n á di olókùnrùn ìwé Kọ́ríńtì ló sọ bẹ́ẹ̀ nítorí wọ́n jẹ ara Olúwa sí àìmọ́ wọ́n á di olókùnrùn irú ẹni bẹ́ẹ̀ ayé wọn máa jimi ayé wọn á gorí odó ẹ wo ayé wọn á fún pọ̀ á sí sọ́wọ́ ọnú kò sí tí ò ní ṣe wọ́n tán. sẹ́yìn rí ẹ̀kẹ́kẹ́ tó jẹun ni àbí bóyá torí ìbéèrè yìí. kí n tí ò bá yéèyàn ẹgbẹ́ mọ́mí máa ń kọ́ ẹ̀kọ́ má ẹ̀kọ́ ni. èmi rí ẹni tó yóò oúnjẹ jẹ ni. ayé ẹ ti gbẹ nìyẹn irú onítọ̀hún ti ṣègbè nìyẹn onítọ̀hún ó ti parun owó tẹ́ sọ ni mò ń kà onítọ̀hún ti pasún ayé. wọ́n lè mọ̀ ìjẹta lè para mi. Olúwa ẹ̀ gbàwẹ̀ ó gba àwọn tó wà nínú ẹ̀ báwọn èèyàn máa sunkún ẹni tó bá gbógun wà gan ó forí ara ẹ̀ gbógun rẹ̀ ó wà nínú lógun. Ìjẹ́ tó kìí ṣẹni múnú mọ́ lọ́nu mọ́lẹ̀ níwájú wọn. Ọbẹ̀ ìyá ìwádìí ìyàtọ̀ lẹ́yìn o. Olújọ mímọ́ o. Wólímà. Olújọ mímọ́ o. Ìyẹn ni pé ìrọ́lẹ̀ ń pa fún wa pé ẹ ń gbà àwẹ̀ bíríbírí gbogbo wa gbà àwẹ̀ àṣẹyìn yọ oúnjẹ jẹ lẹ́yìn. Kí ló dé tẹ́ ń fi orí ara yín gbèpè látọ̀dọ̀ Jésù báyìí? Ẹgbọ́n tó lùṣọ́ sọ wọ́n lẹ́ni tó bá ṣerú ẹ̀ máa ṣègbé so ẹ ti ṣègbé ẹni tó bá ṣerú ẹ̀ wọ́n ló máa pasán ẹ ti pasán ẹni tó bá ṣerú ẹ̀ wọ́n ló máa ṣòfò ẹ ti ṣòfò dànù wáyìí. ẹ wo gbogbo ń tẹ̀ sọ yìí kì í ṣe pé bóyá kinní kan náà wọ́n mọ́ yín ni wọ́n parọ́ náà àmọ́ sẹ́ẹ̀rì ẹja sọ̀rọ̀ mi ò wà nígbà tí a fẹ́ gbà wẹ̀. Kábíyèsí ọ̀nà. Àwọn aránú mi wọ́n kọrin sí mi létí àwọn ní áńgẹ́lì tí mo sọ lẹ́ẹ̀kan. Ìmú orúkọ náà. Wọ́n sọ pé inú máa ń já mi jẹ ọ̀sẹ̀ àwọn á fẹ́ bẹ̀rẹ̀ sí ní mú mi mo sì tún ṣe nǹkan oṣù ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ìyẹn máa ń ṣe nǹkan oṣù it cannot fast. Olùṣọ́ ẹ má bínú ó ní point ó dà pé ó ní point ó ní point mo fẹ́ kó délẹ̀ tẹ́lẹ̀ mo rò pé kò ní point. Ìdí tí mo ṣe wá ń jẹun ní kọ̀rọ̀ ni pé tí mo bá jẹ gbangba if I eat am for the people first they no go fast aṣíwájú wo mo wá fẹ́ jẹ́ ó ní point tí mo bá wá jẹun lójú wọn ò ní gbà. Olùṣọ́ ó ní point olùwọ́ kọ́lọ́hún ẹ ò ní pasán ẹ ò ní ṣòfò ẹ ò ní ṣègbè ó dà bẹ́ẹ̀ ó ní point. Alàgbà ẹ ṣeun gan sa ẹ̀yin rò pé bí a sẹ́ǹsì wà nínú nọ́nsẹ́ǹsì tí wọ́n sọ bẹ́ẹ̀ni ó lè rí bẹ́ẹ̀ lójú tí yín ṣé rí ìbá dáa ká ní pé bí wọ́n ṣe sọ yìí bí wọ́n ṣe rí wọn mi ò mọ bí wọ́n ṣe rìnrìn tí wọ́n kò wọ́n bọ́dà ṣe kò wọ́n yẹn ìbá dáa ká ní pé wọ́n kàn wá sọ tó rí báyìí ṣùgbọ́n ṣáájú ni àwọn sọ wípé níwájú Olúwa ẹ̀dẹ̀ ń wo pẹpẹ tún wo pẹpẹ ẹ sọ wípé ẹ ò jẹun 72 hours pé bíríbírí lẹ́gbà. wọn ò tún ní point mọ́. wọn ò ní point mọ́. bẹ́ẹ̀ni. now this is it èmi ò tó dájọ́ láti ṣe láyé ara mi o ṣùgbọ́n gẹ́gẹ́ bí olùṣọ́ àjàrà yìí n tẹ́ ṣe ní láti òní lọ àmùrè ìdí yín yẹn ẹ ò gbọdọ̀ lò mọ́ ìyẹn àmùrè wòlíì ẹ ṣe yẹn léní ẹlẹ́ẹ̀kejì mi ò gbọdọ̀ rí yín pé ẹ ṣe iṣẹ́ Olúwa kankan láyìíká ẹ̀ bí n bá rí yín tẹ́ ṣe jímọ̀tà mo lè là yín ní kírọ́ọ̀sì
ẹ wo ẹ má da inú bí ẹ̀mí inú mi bí bá rí tẹ bá gbọ̀n lásán débi pé ẹ̀mí tẹ bá ti ń bọ̀ nílé àwọn màlẹ́kà tó bá ń ṣiṣẹ́ ẹ drop wọn sábẹ́ pílò ẹ ní sùúrù sà tẹ bá wọlé ẹ gbọ́dọ̀ jíṣẹ́ fún ẹnì kankan ìkànnì ẹ̀ ní pé ẹ̀yin ní ká máa jókòó sí lọ́dọ̀ wọn sísá bẹ́ẹ̀ ni títí dìgbà tí olúwa fi máa kọ sí mi pé ká jọ́nu sí yín ká dáríjì nítorí ẹ̀dẹ̀ mọ gbogbo ẹ bójú olúwa jẹ ẹ wá gbọ́ o tẹ́ bá wá torí gbogbo punishment tẹ́ ẹ pa chọ́ọ̀chì jẹ lọ́jọ́ kan fúnra mi ni màá lọ report yín fún headquarters wọ́n á dẹ̀ communicate yín kò ní Celestial that is it. Yayadi ṣé tẹ̀ ṣe báyìí nìsín tẹ̀ ṣe nìsín ṣó dà. kí ló ṣe. mo rò tọ́ mo sọ ni. ẹ sòótọ́ ẹ ti sòótọ́ sọ ọ wọ́n dá mi padà lójú yín ẹ sì jókòó bẹ́ẹ̀ náà kí ló burú nu kẹ́ ẹ pè mí sẹ́yìn kẹ́ ẹ bá mi sọ. kí n pẹ́ sẹ́yìn. àbí. ṣé mi ò rí ẹgbà tó jẹ́ ni ṣe bí wọn náà rí mi. ṣé ẹrẹ́ lè tẹ̀ ṣe. àwọn ọ̀dà wà lórí ìjókòó tí wọn náà ń parọ́. ṣé ẹrẹ́ lè tẹ̀ ṣe. ẹ bò tá a bá yọ jẹ́ kúrò nù Jésù tá a yọ ẹ́ sí mi lẹ́yìn rẹ̀ kí ló kù èṣù ẹ rí èṣù Yayadi ẹ rí èṣù irọ́ ló pa ẹ rí èṣù. ẹ bá fọ máa ti ṣe é náà jù. mo kẹ́ wọ́n ní mo nírọ́. olùṣọ́. ó lè jẹun kú. ọmọbìnrin yìí ti pa sán o. wà n tó pa sán ju ó jù yẹn lọ. òfin tó fẹ́ fọ́ ọ́bìlẹ̀ ìyá ìbí mú ni. kò bá tẹ alàgbà ẹ lè mọ bí ọ̀rọ̀ ṣe wọ́n kàn jẹ́ kí. ẹ tó tẹ̀ wá dùn mí ni pé lórí ìjókòó dẹ̀ tún parọ́ fún mi pé bíríbírí lòún gbà. bíríbírí asán ló pa. ọlọ́run má má jẹ́ ká ṣubú sọ́wọ́ ọ̀tá bí ìbàdàn àti ọmọ wọn jẹ́ kí n sá. Oh God. Hallelujah, 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 hallelujah. Wọ́n mà Kẹ́mi, kí ló ṣẹlẹ̀? Ẹ wò, wàhálà ti wà o. Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti wà o. Tẹ́ ẹ bá rí nǹkan tí mo mi Yáàdì ṣe fún mi lónìí. Kí ló ṣe? Wọ́n bojú mi jẹ́, wọ́n yẹ̀yẹ́ mi níta gbangba. Lójú olùṣọ́ àti dáàdì ṣọ́ọ̀ṣì ni wọ́n ti yẹ̀yẹ́ mi. Àṣírí mi tí mẹ́ lọ́wọ́ wọ́n tú síta. Bẹ́ẹ̀ ni. Mo mi Yáàdì kan náà. Bí mo ṣe wà báyìí, wọ́n ti ní ìgbúdọ̀ lámúre mọ́. Irọ́ ni o. Wọ́n ti ní ìgbúdọ̀ wọ kéèpù gidi mọ́. Wọ́n ní ìgbúdọ̀ jíṣẹ́ fún yàn mọ́. Ìsì gbúdọ̀ ṣiṣẹ́ kankan láyìíká mọ́. Wọ́n ní ọ̀dọ̀ àwọn èrò tí wọ́n ń jókòó sẹ́yìn ní kí lọ́mọ jókòó sí. Wọ́n lọ́jọ́ tí ìbá wa wọnú òjò lọ́jọ́ kan, wọ́n ní wọ́n lọ fẹjọ́ mi sùn lẹ́kọ̀tà. Tí wọ́n ní mọ̀ wá sí gbogbo Celestial mọ́ pátápátá. Mo mi Yáàdì, mo dẹ̀ ti ń sọ fólùṣọ́ o. Mo ti sọ̀rọ̀ yá ẹ fún olùṣọ́ o. Ìpéjọ kan ló máa yẹ kí ìyá ìkó tújọ ìka. Ṣé mo náà lóde tiẹ̀ lóde? Ta ló mẹ́ni tó kàn? Ẹ wò èmi ti sọ fún wọn o. Mo sì ní kí wọ́n máa wọ́ọ̀sì ẹ̀yìn wọn. Kí wọ́n máa wọ́ọ̀sì ẹ̀yìn wọn. Mo ní tá a bá yọ jẹ́ kúrò níwájú Jésù. Tá a yọ ẹ́ tó wà lẹ́yìn ní kí ló máa kù. Irọ́. Àyíká ló wà, àwọn màlẹ́kà rìn káàkiri. Kẹ́mi, okùn kì í wá rúru ká wà rúru. Ìbùkún dẹ̀ ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe. Ṣorí tó bá ń lọ báyìí, èmi ló máa rí. Kò yẹ, èmi gan ti ní wúmà yẹn sínú. Ẹni sínú. That same Mommy Yáàdì. Ẹ wò. Mo ti ní sínú. Ẹni sínú o, ẹni sínú o. Tí Mommy Yáàdì bá ń lọ, tí wọ́n bá rí eégún èmi ni. Tí wọ́n bá rí orò èmi ni. Ìwà jẹ́ kó yí wọn wípé Kẹ́mi, alóore ni mí lóòótọ́. Kẹ́mi! A ní o má pé eégún má èwo ni eégún èwo lóró nínú chọ́ọ̀chì. Kò dáa, àwọn màlẹ́kà tó mọ́ ń kọjá àwọn òdẹ̀ fẹ́ gbọ́rùn nǹkan bẹ́yẹn. Òkùnkùn àti ìmọ́lẹ̀ ìbáṣepọ̀ wo ló wà láàrin wọn? Ṣọ̀rẹ́ ẹ̀ o. Ṣé mo sọ fún ẹ? Èmi gan mean woman yẹn. Mo mean 100. Má worry. Báṣemáṣe ni. Ṣó sí ẹ? Ẹ ṣe. Ẹja. Kò ní náà ìsìn. All right, o ṣeun. Mommy Yáàdì. Mommy Yáàdì. Ṣé nínú ìjọ ẹ̀? Kẹ́nìkan tàtọ̀rìn, kí kejì náà tàtọ̀rìn. Ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Ṣé mẹ́yìn ni? Ẹ gbà. No, dear. No. Tí èèyàn bá ṣe ẹ̀jẹ̀ ká bá wí, that's very wrong. Ìwà tó wù ya ìwà ẹ̀ṣẹ̀ ni. Ṣé wọ́n mọ̀ pé èṣù tá ń sọ èṣù lágbára ni? Ìyẹn ni Bíbélì fi sọ pé ẹnikẹ́ni tó bá dẹ́ṣẹ̀ tí èṣù ni, that is kẹ́ṣù tó lè attack, arán ẹ̀ṣẹ̀ síwájú, òun lọ jẹun. A ní pé kí gbogbo èèyàn gbààwẹ̀, ó lọ sínú ẹni tó jẹ́ world leader. Àwọn wòlíì wà lábẹ́. Bíbélì sọ pé ẹ lu olùṣọ́ àgùntàn, agbo ẹnu àyàtúká. Ẹni tó jẹ́ pé tán bá gbé ìṣòro tó le jù wá,
sínú ìjọ Olúwa màá ní kó lọ pè wá kó wá ṣọ́nà fún wọn ṣé irú ẹ̀ ló. Dear, please má jẹ́ kí n bínú wá wò báyìí ìyá yẹn ó fún ìyá yẹn lọ́rọ̀ sọ ìyá tó jẹ́ pé tẹ́lẹ̀ gbogbo mo ti wò pé níwà àbàjẹ́ ni definitely ìyá yẹn dáa ẹ wá jókòó bí ẹ̀ ń ba bẹ̀bẹ̀ ṣó yẹ ká bárù nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó lọ jẹun nígbà tí gbogbo èèyàn kórajọpọ̀ tí wọ́n ń gbààwẹ̀ no that's wrong. Dear Shetland ọmọ ilé ẹ̀ try yeah we try. lọ́nà wo. ó respect yín ó respect Ọlọ́run tó ṣẹ̀dá ẹ̀ ó respect ìjọ òun ló fi bọ́ sí kọ́nà ibi kí ni mọ̀mí yáàdì kí náà ń wá kiri. She's old enough again to be her mother. Ìyẹn Wooliman. Kí ló dé? Kí lọmọ lọmọ rà nígbà wọn? Kí ló dé? Kí ló dé? Then tó bá lọ ní health issue ńkọ́. Tó bá lọ ní health tó bá ní ọ̀sà. Ẹ mọ̀ pé ọlọ́sà ó di dandan gbọ́dọ̀ jẹun láàárọ̀ kùtùkùtù. Tí inú run ìbá dé lójijì. Inú run àbájì tó bá dé lójijì. Ẹ ní lè dá mọ̀ mọ́. Then ó ti respect Ọlọ́run. Ó respect gbogbo yín tó. Òun ló fi bọ́ sí kí ni mọ̀mí yáàdì ọ̀fìn tó wò náà wá káàkiri. Kí ló ń wá láti lọ wá ọmọ yẹn láti lọ wárí níbi tó ti lọ ń jẹ yẹn. Ìyàwó mi, you know I love you so much. I know. Sórí ibi tó tún wá sọ dé yìí, wo bó ṣe pákéjì ẹ̀ṣẹ̀, o pákéjì tí ò dáa, wọ́n tọ pinpin ẹ̀ lọ, kí náà wá ṣe, bí ó ní ọjọ́ tá a pé àwẹ̀, she would have said it that òun ò ní capacity láti gbàwẹ̀. Àádẹ́ a máa exonerate ẹ̀, we are going to exclude her, a máa seclude ẹ̀ kún ọ̀bẹ. Now, ó lóun máa gbàwẹ̀, kò wá gbàwẹ̀ yẹn, ẹ wá sọ pé bóyá ó ní mẹ́rin. Now, this is it. Pẹ̀lú ìta ṣe embarrassment máa fún publicly ni, màá gbé dúró láàrin ìjọ. And I will suspend her. Màá rọ̀ lóyè kò gbọdọ̀ ṣiṣẹ́ mọ́. Níbo ló fi ìwé Kọ́ríńtì sí? Tó sọ wípé oúnjẹ fún inú, inú fún oúnjẹ, àti oúnjẹ àti inú. Méjèèjì àdópin lọ́jọ́ kan. Ó wá sọ wípé ó lọ jẹ́, ó wọnú kọ̀rọ̀ ibì kan. Wo bó ṣe pákéjì ìwà àbàjẹ́. Dear, please, I love you so much. Mi ò dẹ̀ fẹ́ jẹ́ ká ṣẹra wa. Ohun tí mo máa ṣe ni mo sọ yẹn. I will suspend her and I will embarrass her. Please, olùṣọ́ ẹ wá. Ṣé bí Bíbélì kan náà ló sọ? Wípé ohun tí a jẹ sínú kò kọ́ lọ sọ wá di ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe èyí tó tara wa jáde. Kí ló dé náà? Kí ló dé náà? Èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tẹ́ ṣe yìí o. Mi ò láìkẹ́ rárá àti rárá ni. Kò burú. Nǹkan tẹ́tẹ́ sẹ̀bọ̀ yìí, wọ́n ya àjọ bẹ̀rẹ̀ ni ẹ wá mọ̀. Èmi gan rẹ́dì pẹ̀lú yín. Samuel, jókòó. Báwo? Àlàáfíà ni. Àkúṣe Olúwa. Lọ ṣàgbára dọ̀tọ̀. Àlàáfíà. Samuel, má bínú jọ. Mo rí piano tuntun kan tó ń gbé síbẹ̀ yẹn. Ó wá jẹ́ ìyàlẹ́nu fún mi nígbà tí mo rí. Mo wá ní ṣé ìjọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra piano mi nítorí ìta ń lò náà kò tí ì bàjẹ́. Ní wọ́n á sọ fún mi pé no, pé Samuel ni ó gbé wá. Samuel ló gbé piano tuntun wá. Bẹ́ẹ̀ni. Wọ́n á fẹ́ béèrè Samuel ìjọ. Ṣé ìjọ ló fún ẹ lówó tó fi rà ni àbí báwo? No, èmi ni mo fowó ara mi rà. Ìwọ ló ra piano fún ìjọ? Mi mo ra fún ìjọ. Àmọ́ ṣé ò ní bínú? Rárá mà. Jọ irú iṣẹ́ wo ló ń ṣe gbọ̀ngàn? Tèmi. Bẹ́ẹ̀ni. Logically, I'm into clearing and forwarding. Look, Clearing and forwarding. Okay, clearing and forwarding. Yeah. Ṣé tí nǹkan ló ti ń ṣiṣẹ́ ni? No, me so more thinker. I do my clearing and forwarding online. So majorly I learn man ṣiṣẹ́ mọ́ jù. So okay. On your office. I work on my laptop. Once I have internet, I connect to the internet. Hold on, name. Samuel. Má bínú. Oh, okay. Jọba mi gbé sáyà báyìí. Oh, okay. Samuel. Bẹ́ẹ̀ ló ra piano yẹn kọ́kọ́ bí. 370. It's only 400,000 ṣá. 400,000. Àwọn tó jùlọ pọ̀, wọ́n tún ká mọ́ mi lọ́wọ́ time ni. Okay, that's nice. Ó kéré mà. No. Ó ní point mo fẹ́ fà yọ. Oh, okay. Samuel. Irú iṣẹ́ wo ló ń ṣe? Mo sọ síwájú nìkan. No, mo tún fẹ́ béèrè nítorí èèyàn ò lè gbéwèé mímọ́ dání kó parọ́ kó ṣèké àbí kó ṣe àbòsí.
irú iṣẹ́ wo gangan ló ń ṣe láàrin èmi àti ẹ̀. Samuel, jọ ẹ̀mí èèyàn mélòó ló ti tọwọ́ ẹ̀ bọ́ lórí iṣẹ́ ìyàwó tó ń ṣe. àdìpáyọ à ń lò wọn ọpọlọ là ń lò. ọpọlọ yẹn náà ẹ fi ń gba àìmọye èèyàn lẹ ti gbẹ̀mí wọn àìmọye èèyàn lẹ ti rán sóko tó yẹ pé ẹlòmíì ò jẹ́ èèyàn mọ́ ẹni tẹ́ ẹ̀ pẹ́ pálápàá sáyé tí ò lè jẹ́ èèyàn mọ́ láyé. bíbélì sọ pé gbogbo aláti kùnà ògbó náà àdàbí mójú ògbó ẹbí náà onídàáríjì lọ́lọ́run. bẹ́ẹ̀ni. gbogbo wa bá lè kọ àṣírí ní wa sílẹ̀ ká bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa rí àánú gbà. o lè rà àánú gbà pẹ̀lú ilé. èpè ni ẹ mọ́ mi. náà èpè kọ́ bẹ́ẹ̀ni kò gẹ̀ẹ́sì àyájọ́ but let me tell you something ẹni tó gbowó ìlọ́wọ́ ẹ̀ báwo ló ṣe jẹ́ sí ẹ. logically ìlú òyìnbó ló wà. so bẹ́ẹ̀ mi ṣe scam yẹn romance scam la máa ń pè rẹ́mà èmi gbéfẹ̀ fún so kò mọ̀ pé bí gan ni mo wà ọ̀rọ̀ wa dẹ̀ wò ó dẹ̀ love me láti bẹ̀ ó ṣàbẹ̀sí ní send owó lórí àwọn ọpọlọ tá a máa ń ta fọ́mà tá a máa ń jù sí àti mo tẹ̀ gbóyè débi kan tó ní kó dàbẹ̀ ni pé àkáǹtì ẹ̀ ti wọ́n rẹ́ẹ̀dì mo lè jápa nìyẹn but last tí mo gbọ́ ni pé wọ́n ló gbé nǹkan jẹ pópa ara ẹ̀. ó para ẹ̀. òun ló para ẹ̀. bẹ́ẹ̀ ni. Samuel. mọ́mí yáàdì. obìnrin yẹn para ẹ̀. bẹ́ẹ̀ ni mi sì ń bẹ̀ ọ́ sọ nìyẹn. oh my god. ṣe ọlọ́run tẹ̀sán fẹ́ rẹ̀. Samuel. ṣe lẹ́yìn ìgbà tó ń wá ní gbogbo yẹn ẹ̀rí ọkọ̀ jẹ́ ń gbádùn mọ́ àwọn pé mo ti ṣe ojú kùnà ògbó ọlọ́run ọ̀nà wo ni mo lè gbà mo lè fi ráàánú gbà mo lè fi rí ìdáríjì ọba owó tó wá kù nù ẹ̀ ọmọ wa fira piano ẹ̀ pé tábàyé ń tẹ̀ á máa tẹ̀rí ẹ̀ṣẹ̀ mi á máa dárí ẹ̀ṣẹ̀ jì mí á máa fi jùlọ yẹn gbó wọn lọ sókè aláàánú lọ́lọ́. mistake ló ṣe ọlọ́run ò lè dáríjì ẹ̀ má sọ bẹ́ẹ̀. ọlọ́run gan so ní ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá kò ní ìdáríjì Samuel mọ́mí yáàdì. sórí piano tó ra yẹn ó máa ní láti remove ẹ̀ kúrò nínú church because ibi ìbà ìjọ mímọ́ la pè é kò ṣe ìjọ ẹ̀jẹ̀ ó máa gbé Samuel sórí piano yẹn ó máa gbé ò wá ní gbé lásán lẹ́yìn tó bá gbé piano yẹn tó gbé kúrò nínú chọ́ọ̀chì yìí màá wá dí pẹ̀lú ẹ̀ because ó ń láti jìyà ẹ̀ṣẹ̀ because ó pààyàn owó tó fi ra piano yìí owó ẹ̀jẹ̀ ni. àpààyàn owó ẹ̀jẹ̀ kọ́ owó ọpọlọ ni mọ́mì. owó ọpọlọ kọ́ ọpọlọ wèrè wo ẹ̀yin ọmọ sí kí ló dé pa àwọn nǹkan pálapàla báyìí lè máa ń fẹ́ torí ara yín bọ̀ ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ló ní àtúbọ̀tán. Stop torí pé tẹ́ bá ti ń ṣe tẹ́ bá ti wọnú iṣẹ́ yẹn báyìí ẹ̀ ń lè padà mọ́. ẹ ju àwọn òbí yín tó tọ́ yín láti ilẹ̀ tí wọ́n sáré ayé tó gbìyànjú níjọ́ tọ́rọ́ níjọ́ kọ́bọ̀ tẹ́yìn fi dàgbà tó bẹ́ ṣe dàgbà yìí tí wọ́n mú alẹ́ ayé má yà kí ló dé pé èèyàn ọmọ ọ̀sìn owó gìrìgìrì lẹ̀ ń fẹ́. ìran mẹ́ta ò kí tó ṣe. ìran mẹ́ta ò ń tò ṣì òun ló dífá fún tẹ máa fi ń pòwe orí burúkú kan. mọ́mí yáàdì ẹ sọ̀rọ̀ fá. my dear mo tí mò ń try láti sọ fún ẹ mi ò sọ̀rọ̀ fá tá a bá tẹ̀ sọ́pà sọ̀rọ̀ fá nǹkan ìbílẹ̀ wa ni ìṣẹ̀dá àwọn baba ńlá wa ni kí ọlọ́run tó tún wá yan àwa àyànfẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí ìjọ mímọ́ sọ́tọ̀ my dear àwọn nǹkan mélòó ló rò pé o ti mú nínú àwọn owó ẹ̀jẹ̀ tó ń rí tó ti fi ra nǹkan sínú church. ó pọ̀ kódà mọ́tò mi tí gbogbo ìjọ yà sí mi mọ́ lọ́sẹ̀ àjọ àsì ara owó máa yẹn mo fi ra. wọ́n ló máa luná pẹ̀lú yẹn. ra nǹkan ìpèsè tá a ṣe ń jọ sílẹ̀ náà jẹ́ ní ara owó yẹn ni. oh my god gbogbo yẹn náà because ọlọ́run máa dáríjì wá because àmọ́ àná ẹlẹ́ẹ̀kejì jẹ́ ìsọ̀ kankan. ọlọ́run àdáríjì mi. ṣé ọlọ́run ò lè dáríjì ẹ̀ ṣé rí iṣẹ́ ìyàwó burúkú tẹ̀ ṣe yìí ẹ ti sọ ẹlòmíì di ahoro ẹ ti pa ayé ẹlòmíì ẹ ti pẹ ẹlòmíì sápàsáyé débi wípé ìtàbá máa sọ̀rọ̀ tán ẹni àwọn yẹn ń jọ̀ràn bàbá yín kan lówó ìran bàbá yín wo náà jẹ lówó ọmọ mi Samuel ìkànnì ẹ o èmi wo ọlọ́run ò lè dáríjì òun láti gìyà ẹ̀ṣẹ̀ èmi máa fẹ́ lọ́lọ́pàá lọ́wọ́. mọ́mí yára ẹ̀ bọ́lẹ̀ mẹ́ ẹni tẹnu mọ́ jẹ́ ẹ máa fà mí lọ́lọ́pàá lọ́wọ́. yes wọ́n láti jẹ́ kán dé pẹ̀lú ẹ. ẹ kó bẹ́ẹ̀ máa lọ bẹ́ẹ̀ ṣẹ́yìn lẹ́ni ṣọ́ọ̀ṣì ni ẹni alẹ́ ara ago ara gbogbo ara piano ajẹ́bó yẹ̀ ṣèkọ́ sílẹ̀ ọlọ́run yẹ òtútó ni. ẹ kó mẹ́rin ẹ fẹ́ pàdé ọlọ́run jẹ ìyàwó ọ̀fẹ́ nínú ìjọ yìí tí mo bá yìí ń jẹ́ ìyá yáàdì nínú ìjọ yìí no mi ò ní fijọ́ kan gba èṣù láyè. mọ́mí yáàdì ṣẹlẹ̀ pọ̀ tí màá bí màá lọ bòmí o ewu la fi yọ sí. o lè lọ síbò mi kó máa lọ bá ìjọ jẹ́. ọkọ̀ máa ṣiṣẹ́ fún wa gan mọ́mí yáàdì kó mẹ́jà lẹ́dẹ̀ ń tẹ́ra wọn.
Samuel ó máa jìyà ó máa jẹ̀lì ẹ̀ máa rí pọ́lọ́pàá mú ẹ wọ́n jẹ̀lì ẹ̀ ẹbí ò nínú ẹ̀ bọ́tà àwọn ọlọ́pàá ẹ̀ á máa fipá òfin á fi mú ẹ. Oníbodè ẹjọ ntẹ́ ń sọ ìṣe ẹ̀dẹ̀ ṣúọ̀ pé ẹ mọ ntẹ́ ń sọ pé ẹ bá owó níbi tẹ́ gbé sí mọ́. Olùṣọ́ ẹ mọ̀ mi ṣe máa ṣe kinní mi ṣe máa ń ju owó bá a ṣe sìn tán báyìí ni mo gbé owó yẹn mo dẹ̀ arrange ẹ̀ mo dẹ̀ gbé lọ sọ́fíìsì yín mo dẹ̀ lọ sí meeting bá a ṣe ṣe tán ní meeting kí n dẹ̀ gbé owó yẹn kí n ṣe bí ṣe máa ṣe as usual. Kò yé mi o. Ṣé nǹkan tẹ́ ń try láti sọ nísìnyí wípé àǹjọ̀nú ló wọnú ọ́fíìsì olùṣọ́ lọ gbé owó? Mi ò mọ̀. Ṣé àjùbá ìlọ ni kò sí stranger láàrin wa náà? Mi ò mọ̀. Díà ṣé wọn náà ń gbọ́? And there rí traces bóyá àbí I don't know kí ni o ti ọ́fíìsì mi ló ti ṣẹlẹ̀ ibẹ̀ ló gbó sí kì í ṣe pé bóyá ọ̀rẹ́ èèyàn ẹjọ́ ṣáré ni tó ní any information about this. Olùṣọ́ mo ń gbọ́ yín sà. kíní kan sọ sí mi lọ́kàn ó jẹ́ bí observation ẹ jọ̀ọ́ ta ni ẹni tí ó ti wọnú ọ́fíìsì alàgbà yálà wọ́n ránṣẹ́ wọbẹ̀ ni àbí ó lọ tún bẹ̀ ṣe nínú gbogbo àwa tá a dúró yìí kó ní tó ń sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀. Alàgbà èmi náà ni mo máa ń wọbẹ̀ tí máa ń gbé owó lọ síbẹ̀ èmi ni mo gbé owó lọ mo bọ́ síta kò síyàn kankan tó wọbẹ̀ mítì tá ti ń ṣe ni mo concentrate lé lórí kò síyàn tó wọbẹ̀. Ẹ jọ̀ọ́ ta ló wá fẹ́ ja Ọlọ́run lólè. Ẹ jọ̀ọ́ sà ṣebí everybody sọ pé yọ̀kan wọnú ọ́fíìsì olùṣọ́ lọ gbowó bí kọ́tọ́ everybody ń sọ nìyẹn. Tí ò bá rí bẹ́ẹ̀ ṣé owó lẹ́sẹ̀ tó fẹ́ fi rìn jáde ni. Tẹ́ ẹ̀ ní bínú ṣé kí n máa lọ lé kí n lọ wá kí n lọ bá yín wá. Alàgbà ẹ má bínú níbi kí n lọ tọ́rọ̀ bá dé. yín wá mo sọ kejì pé mo fẹ́ kúrò kí n lọ wá ní lọ́nà tí ilé tiwa. Ẹ ní sùúrù because ọlọ́mọdé arógun wàhálà a mọ̀ pé iṣẹ́ ilé olúwa ni kì í ṣe nǹkan tó lè di police case do but tó bá jẹ́ pé bí nǹkan bíi police case everybody ni suspect so ẹ̀ tí lè lọ mi ò sọ pé suspect ní sá o èmi kàn sọ pé. Ẹ jọ̀ọ́ tílé wo lẹ́ ń sọ kọ́. ẹni tí nǹkan ẹ bá sọnù nìkan ló mọ̀ Bẹ́ẹ̀ni pẹ̀lú èjì mi kí wọ́n á fi èjì ewúre náà kí wọ́n á fi jalè ẹ jẹ́ ń wọlé kí n padà dé kí n tó gbé owó kú dànù. Excuse me kí ló tó fi ń bọ̀? Ṣé o mọ̀ ọkàn nípa nǹkan tá à ń sọ yìí àbí? Mo máa sọ̀rọ̀ mọ́. Okay, you are free to. Ìgbà tá ti parí service. Ẹ sọ̀rọ̀ sókè. So ìgbà tí mò ń lọlé mo ti gbé gbàgbé inbook mi mo wá padà sínú church mi wọ church mo ti mú inbook yẹn tán mo fẹ́ máa lọ mú kọ̀wé yìí ni ìyá Yádìrè tó ń jáde nínú ọ́fíìsì olùṣọ́ pẹ̀lú black nylon lọ́wọ́ bẹ́ẹ̀ ni. kọ́lọ̀ wo ni lánàá tẹ fi gbówó sí. black ni. Jésù Kristi Olúwa ẹ jọ̀ọ́ sà. mother in Israel. Ẹ jọ̀ọ́ sà ibi téèyàn sí Ọlọ́run wà ń bẹ̀ ṣé ojú ẹ méjèèjì báyìí òun ló fi rí wọn wọ́n gbé black nylon jáde ó dẹ̀ confam nínú ẹ̀ pé owó ló wà ń bẹ̀. ojú mi méjì bẹ́ẹ̀ mo fi mo fẹ́ bí ẹnì kankan ṣé ìyá Yáàdì wa kan náà ṣé mo pé ìyàwó mi náà ìyá Yáàdì. àbí mọ́mì Yáàdì kan náà mọ́mì Yáàdì tí gbogbo èèyàn jẹ́ ẹlẹ́ṣẹ̀ ní iwájú wọn ní èṣù ta pọ́n náwó ta gbọ̀ngbọ̀n lọ síbi tí owó wà. ọ̀nẹ́ ẹ má tí ì dájọ́. ẹ ní ṣẹ̀sìn o Àmín Jésù. ẹ ní ṣẹ̀sìn Àmín. aṣọ iye yín ò ní fà o Àmín Jésù. aṣọ iye yín ò ní tú lójú Àmín Jésù. tí aṣọ iye èèyàn bá fàya olúwa ẹ tẹ́ ni tí aṣọ iye bá ń tú lójú ìran àbùkù ńlá ni because tó bá ń tú yẹn ó máa tú díẹ̀díẹ̀ àwọn yẹn máa wo ìdílé yọ ó lè jẹ́ bí ọyàn aṣọ wọn ti ń tú aṣọ iyì wọn ń tú lójú ìran lọ́wọ́ ẹ farabalẹ̀ ẹ ṣe níbi tí abadé ẹ̀yin ẹ fi ìtókùlẹ̀ sí ọwọ́ mi níbí a máa yanjú ṣùgbọ́n ó ṣojú ẹ kòró àbí ó dẹ rí. mi ní pẹ́ẹ́dé lọ́la olùṣọ́. all right sir ẹ ṣe ta ẹ bá kí family o all right ó dàbọ̀ mi. díà ìyá pẹ̀lú gbogbo ọ̀fin tó tó ìmọ́tótó wọn. sùúrù ibi tí yóò fi Ọlọ́run máa ń bẹ̀ wọ́n. how. I don't understand. ó lóun rí kò sọ pé òun gbọ́ ìyàtọ̀ wà nù téèyàn gbọ́ béèyàn bá gbọ́ nǹkan ó lè jẹ́ fake news ó rí. ó ṣí nylon yẹn ó dé confam pé owó ló wà ń bẹ̀. ẹni tó gbé owó síbẹ̀ sọ pé inú black nylon ló ń gbé sí àgbàlagbà àwọn àgbà sọ pé eégún àtiró wọlé
èèyàn àti ró jáde ta ni ò mọ̀ pé ẹni tó wọlé yẹn náà ló padà jáde. ẹ má jẹ́ amóhùn lóhùn. wọ́n á ṣẹ̀wọ̀n. ọ̀ní ẹ má jẹ́ àṣẹ. ní tọwọ́ chọ́ọ̀chì bọ̀ ọwọ́ òfin la máa ti ó pé tí ìyá yẹn ti ń ṣe àwọn màlẹ́kà mi ló ti ìyá ò mọ anything ìyá yẹn gbógun ti ṣe ìránṣẹ́ mi àwọn màlẹ́kà mi dìde ni wọ́n kàn sọ pé ó dẹ̀ dá wọn lórí pé ó yá gbé ó dẹ̀ gbé fi ibi tó kù lẹ̀ já lọ. ìyá yàdọ̀ ọlọ́run wa ìyá yàdì ní ìbílíìbọ̀. èmi ìfún ọlọ́run pé òwò ni àbọ̀ àti òfin ní ọlọ́run ẹni tó ń dọ́kẹ̀ nítorí tó ń gbà nínú kẹ̀kọ́ pẹ́pẹ́ àti ìkọ́lá mi ní ìṣe adéyà tó ń gbé ìfẹ́ ìtọ́ ilé ìṣàṣẹ́ pátápátá ní èmi ló bẹ̀rẹ̀ tó lọ́wọ́ àlàáfíà fẹ́ tó ń bọ̀ olùṣọ́. mo yad. ìyá mi sí ṣé kò sí. kó má bàa sìn ẹ̀yin náà ní àwárí. mọ́mí yad ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní àyíká ní inú ilé olúwa làwa wò pé a gbọ́dọ̀ wá jẹ́ kẹ́ ẹ mọ̀ nítorí pé àwa owó kan ni. owó. bẹ́ẹ̀ ni. owó òjò. ta ló jí owó ta lẹ́yìn fúnra sí kó jí owó. náà là ń sọ lọ owó yẹn kàn pòórá lójijì ó hù yẹ ó wá fò ṣùgbọ́n nínú ìwádìí wa ìwádìí jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin ni Ọlọ́run lò àbí báwo ni kì í ṣe sọ bí ẹni pé ẹ̀yin lẹ gbé tí ẹ wá bá wa tọ́jú ẹ̀. Bíbélì dẹ̀ sọ wípé ká wádìí ohun gbogbo dájú ká di eléyìí tó jẹ́ òtítọ́ mú. Ẹja dọ́dọ̀ ọmọ mi yáde o ká lè pé ó dà ẹja wọnú ọ̀dọ̀ yín wò bẹ́ẹ̀ yóò bá tẹ̀ wá rántí ibi tẹ́ gbé sí mọ́ àwa lè bá yín wà. ẹlẹ́dọ̀ wọn ọ̀run gbọ́ ìwé mímọ́ rẹ̀ èmi ò rówó kí n fẹ́ fowó ṣe. Bíbélì ní pé ká wádìí ohun gbogbo dájú ká di èyí tí ó jẹ́ òtítọ́ mú torí yẹn la ṣe wá bá yín. òun náà mò ń ṣàlàyé kò sùn. olùṣọ́ ẹ fún mi ní moment. ìyá mi sí o fẹ́ máa túnú yàrá mi ni. rárá wọn ò tú gẹ́ẹ̀tì tí mo sọ ni pé ṣé mo pé à ń wá nǹkan ni gbogbo ìwádìí dẹ̀ tọ́ka ẹ̀ sọ́dọ̀ yín pé ẹ̀yin ni ó ṣe alámòjútó ẹ̀ tó wà lọ́dọ̀ yín so ìdí nìyẹn tá a fi fẹ́ yẹ gbogbo bí wò ẹ wò má ẹ jẹ́ ká dojú ti Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ ọmọ ìgbé tá a bá wá wà nísìn gbogbo wọn tó sọ pé ẹ̀yin ni á dàbí ẹni pé ìyàwó ẹ̀ tún kọ́bọ̀dù. bẹ́ẹ̀ ni mà èmi ṣáà lòlùṣọ́ bí á tù ẹ jẹ́ kán tù ká lè dojú ti Sátánì àti àwọn ọmọ ogun ẹ̀ mà ẹ ti gẹ́ẹ̀tì ká lè dojú ti Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ kó ṣẹ̀dẹ̀ à kó mọ́ àdìpá àgbègbèsẹ̀ wọ́n sọ pé àwa ọ̀dẹ̀ gbègbèsẹ̀ kí ni kí n sọ fáwọn kọ́mítì ìjọ. olùṣọ́. Jésù olùjọ mímọ́. owó rèé. èmi owó. irú question lè wà rhetorical ẹ rí wa ń gbà tá a wọlé. kò yẹ kó rí bẹ́ẹ̀. inú wardrobe yín láti gbé jáde lọ. nígbà mi ti fún yín. ẹ gbé dání bẹ́ẹ̀ ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ má jẹ́ kó ṣe olúkálùkù ló dáwọn màlẹ́kà àti ẹ̀ bí ká sọ pé àwọn màlẹ́kà yín ni wọ́n bẹ́ẹ̀nbi tó wà tán wá bá wa gbé síbí ṣùgbọ́n Èlíṣà sọ fún Géhásì pé ojú mi kò ha bá ọ lọ bí. Kò lé ẹ jẹ́ kí a gbé dé church kí èyí tó kù ní inú iṣẹ́ Olúwa a máa yanjú ẹ̀ lọ́hùn ṣùgbọ́n ó kàn jẹun ìyàlẹ́nu fún wa ní mọ̀mí yad wípé ẹ pẹ̀lẹ́ mọ̀ mọ́mí yad àbí mò ń lálà ni. kí látọ̀rí olùṣọ́ àti ìyàwó wọn
mo kí gbogbo ìjọ. Ibi tó bá yẹ ká bá ọgbọ́n tá bá bá àgọ̀ níbẹ̀ a máa dùn ní jọjọ. Mommy Yard, mo ti create a new name fún yín. We can now be calling you Suspense. You are a suspense. Ohunkóhun tí àwọn onífíìmù tó máa ń sọ tàbí tó ń pè ní suspense, òun ni ohunkóhun tí a ò fojú sí, ibi tí a ò fojú sí ṣùgbọ́n tó jẹ́ pé ibẹ̀ gangan lọ́nà. Mrs. Suspense, ẹ máa jọ wá lójú o, ẹ máa ń sọ̀rọ̀ tó dáa, ọ̀pọ̀ èèyàn lẹ máa ń sọ àléébù tiẹ̀ àti mistake tiwọn, àwọn tó ń wá síjọ tọ́jọ́ ọmọ ìjọ àtàwa tá a jẹ́ òjíṣẹ́ nínú ìjọ àti gbogbo àwọn ọmọ tá a jọ ń pawọ́pọ̀ jẹ́ iṣẹ́ Ọlọ́run ọba tá a jọ wà nínú Kristi ni ẹ máa ń rí àṣìṣe wa bí kò ṣe kan àbí méjì. Kò sẹ́ni tó ráṣìṣe tí ń rí torí ẹ̀yin lẹ mọ̀ ọ́ ṣe láì mọ̀ pé suspense lẹ fún wa. Mommy Yard, you are a negative, not a positive. Torí positive jẹun tó dáa láì mọ̀ pé negative ni ẹ wo ṣùṣùn ẹ dẹ̀ wọ inú ọ́fíìsì olùṣọ́lọ́ ẹ lọ jalè ẹ lọ gbé owó with your age. Old and senior arm robber. Why that? Why that? Because of what? Ó kàn jẹ́ pé olùṣọ́ ò ní gbà mí láyè ni. Tó bá yẹ pé olùṣọ́ fẹ́ gbà mí láyè àbí láti headquarter kan send message pé ìpè mi ti kún, mo ti wọ́ ti olùṣọ́. Ẹ bá máa mọ ibi tára yín bá kù sí o. Tó bá jẹ́ mi mo jẹ́ olùṣọ́ ìjọ ilé mi, màá ṣèdájọ́ straight ni. Ó ṣe kí n má pèrò tí n bá ti gẹ́ẹ̀tì pé lóòótọ́ ẹ̀yin lẹ jalè bá ṣe gẹ́ẹ̀tì ẹ máa gbẹ́kú ni. Wọ́n máa gbẹ́kú ni. Agbára burúkú wa. Ṣàánú agbára mímọ́ lẹ́ni. Sọ́ọ̀rì Jésù Kristi. Tó bá jẹ́ pé bóyá mo wá bá yín fà, mo rí pé ẹ gbóná, máa lo opposite ẹ̀ fún yín, ẹ wúkú. Alàgbà. Ìdájọ́ tó tọ́ fún wọn ló yẹ kẹ́ ṣe fún wọn. Èmi ò rò pé bóyá àgbà burúkú báyìí wà lọ́wọ́ wọn. Anam rọ́bà. Alàgbà, ẹ ṣé gan. Ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí, ó bú só sí ni lẹ́nu. Ó só sí ni lẹ́nu. Ó tún buyọ̀ sí. Iṣó ò ṣe é gbé mi. Iyọ̀ ò ṣe tú dànù. Now as it is, kò sí ìdájọ́ kan tí ó wà lọ́wọ́ mi tí màá ṣe. Ó mú mi rántí ìwé Timothy kejì ni. Orí 9 ẹsẹ̀ 14. Ó sọ wípé Alexanderu alágbẹ̀dẹ bàbá ṣe ibi sí mi púpọ̀ púpọ̀. Ó ní ṣùgbọ́n Olúwa yóò san iṣẹ́ ọwọ́ rẹ̀ fún. Ẹ wo, mo mọ̀ pé lóòótọ́ ọkọ yín ni olùdásílẹ̀ ìjọ yìí. Ṣùgbọ́n ọkọ yín ò ju àwọn aláṣẹ ìjọ Celestial lọ. Níbi tí ìjọ ìdélé ni èmi ṣì ní aṣíwájú ẹ̀ látẹnu àwọn aláṣẹ. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí olùṣọ́ àjàrà. Bẹ́ẹ̀ni. Alàgbà ti parí gbogbo ọ̀rọ̀. Bẹ́ ṣe ń gba wájú lẹ́ ń gbẹ̀yìn. Mo sọ lọ́jọ́ kìíní àná sà, tẹ́ bá rántí. Mo ní pé Bíbélì sọ wípé gbogbo òdodo wa bí àkísà ẹlẹ́gbẹ̀ẹ́ ni. Ẹ̀yin lẹ máa rẹ́ni tó múra jù. Ẹ̀yin lẹ rán wọn tó gbówó lẹ́jù tẹ́ sọ pé ẹgbọ́n náà ti rówó. Ẹ̀yin náà ni. Ẹ̀yin ni èṣù wá lò. Adẹ̀ ń purọ́ méṣù ni. Fúnra yín ká ní pé àgọ́ ọlọ́pàá ni
kíní wọ́n á charge count yẹn abẹ́ tó 600 inú ẹ̀ ni wọ́n á sọ pé conspiracy wà stealing sneaking and taking nítorí ẹ̀rọ pé ẹ̀rí owó jí owó olúwa owó abájọ bíbélì sọ nínú ìwé Málákì pé ẹ̀yin ṣáà ti jà mí ní olè mo wò wọn náà ẹ wo ẹ má jẹ́ sọ̀rọ̀ jù wọ́n ti máa sọ nígbà bí wọ́n ti bá ní kí n máa sọ̀rọ̀ jù wọ́n ti ń jọ̀ mí sí òkùnkùn lójú mi ṣùgbọ́n ẹ má jà lọ bẹ̀ yẹn ẹ wo ẹ jẹ́ kí ìyá Yáàdì kan fi ìjọ ìsílẹ̀ ìdájọ́ tèmi nìyẹn o bẹ́ẹ̀ bá dẹ̀ lẹ́ẹ̀ni lọ èmi á lọ fún yín bíbélì sọ pé ẹ jáde kúrò láàrin wọn Apostle Paul sọ bẹ́ẹ̀ ẹ kú omi èyí tó kéré tó tóbi jù nínú ẹrù yín ẹ wọnú ọbẹ̀ yẹn ẹ kó tí àwọn aláṣẹ bá wá ṣetán ìfàkẹ́ tó padà síbi tó bá máa dá yín padà wọn á kọ́kọ́ ṣe ìyàsí mímọ́ ẹ lọ tó dò mẹ́jọ bẹ́ẹ̀ ni àwọn ìyàsí mímọ́ kándò tá a lórí wọ́n fẹ́ lò ṣe ìyàsí mímọ́ fún nítorí àrò ó pin pé ẹ lè jalè tó ọmọ kékeré máa kí lẹ́bi yàtọ̀ sọ́wọ́n tẹ́ nǹkan dẹ́ ó lè ẹ̀mí ní ká pé lẹ́yìn ní sà spiritual Jesus Christ ṣé spiritual stealing ni wọ́n wọ ẹ lè jí pẹpẹ ó jẹ́ stealing ẹ wo ohun tẹ́ máa ṣe rí pé ẹ kó bẹ́ẹ̀ because owó náà gbé akọ̀dì àjí lọ́jọ́ kan àní bá pẹpẹ ń bímọ ẹ bá wa mú gbogbo ohun tí ẹ ní ní tó mí àti tí ò mí ẹ bá lẹ́dí ẹ mú ẹyẹ ẹ mú ẹ wò ẹ kú òníjọ oru yín mú mi ó mú everybody. ṣé ìgbà mi láyè kí kẹ́ tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ láti kó ẹrù o fẹ́ tẹ̀lé wọn máa lọ láti bá wọn kó ẹrù wọn. of course gbogbo òjò fọwọ́ sí lọ bá wọn kó ẹ bá wọn kó ẹ jẹ́ ká lọ. orí bá lè sọ̀rọ̀ ó dákẹ́ bí odi ṣé pé kọ́ fi wọ́n lẹ̀ ó dà sọ tẹnu ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣàwọn kò ní dá kí olóòótọ́ kó kú sípò ìkà. tàwa ló lóòótọ́ ta nìkan. ẹ ṣe mọ̀ pé ṣọ́ọ̀ṣì lèmi wà èmi ń ṣe ààbò ní ẹnìjọ́ mẹ́ta olùṣọ́ náà ló yan ààbò fún mi. ẹ torí ológun. kò dẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní church tí èmi ò kí ń gbọ́ ibẹ̀ ni mo ti mọ̀ pé kì í ṣe mọ́mì Yáàdì ni wọ́n gbé owó yẹn. yes. má pọ́wọ́ mẹ́nikẹ́ni ọ̀hún ta ló gbé. àwọn mọ́mì lọ gbé. Alice ṣé o bínú pé mo pè wá sẹ́gbẹ̀ kan mi rẹ̀ ó ní nǹkan tí mo fẹ́ ṣe mo dẹ̀ fún pé ìbò ló máa suitable for operation tí mo fẹ́ ṣe yẹn ọ̀rọ̀ mọ́mì Yáàdì ni ṣé bó ṣe ń ṣe ó tẹ̀wọ̀ lọ́rùn. mọ́mì ó ti sún everybody ó ti sún everybody. please èmi náà off pátápátá. kí ló dé ṣáwọn nìkan ni. thank you mo wá fẹ́ kó ṣe ẹ̀sìn téèyàn ò rí rẹ̀ rí mo fẹ́ kó ṣe láti ayé kan máa gbọ́ lọ́rùn ẹ̀sìn awọ́rò gangan ò ní mo fẹ́ kó ṣe báwo mo ṣe máa ṣe tá a bá ti ṣe ẹ̀sìn tó ń jọ Sunday ṣé o ń gbọ́ gbogbo owó tí everybody bá dà ṣùgbọ́n inú ọ́fíìsì olùṣọ́ ló máa ń lọ wàá wá ṣọ́wó màá yẹn ọ́fíìsì ẹ̀wèrè tó máa ń sábà jókòó sí yẹn wàá rí i pé ó jókòó síbẹ̀ ṣó ń yẹ bẹ́ẹ̀ so èmi á signal sí ẹ máa gbé fún ẹ wàá gbé lọ sínú yàrá ẹ so gbàgbé gbogbo ìṣẹ̀lẹ̀ á ṣí ẹ sí yẹn ó máa ṣí ẹ sí yẹn ọmọ gbọ́ nílùú òyìnbó ni that kind of a woman. ẹ ṣe ẹ pè mí lẹ pé mo fẹ́ ṣiṣẹ́ yìí. mo mọ̀ kó good ọmọ dáadáa ni o. wọ́n ti tẹ́ ni wọ́n ti tẹ́ a máa treat fuck up wọn gidi gan ni. of course o a máa ṣe ni má lọ. má jẹ́ kó rí wa papọ̀. mo lọ náà má. wọ́n. Hello, sit down. Sit down. Bọ́ọ̀lù onídìí lọ. Alàgbà mi. Wàhálà màmá ẹ̀ ti pọ̀ jù. Ìkà ni wọ́n máa ń ní everybody lára ni reason tí mo fi ṣe fún wọn nìyẹn. Torí ẹ̀ ní ẹ ṣe dọ́gbọ́n jalè tẹ́lẹ̀ ìwọ́n mọ́. Mi ò jalè o. Mi mú ọkàn nínú ẹ̀ honestly mi yọ pin nínú ẹ̀. Mo kàn mọ̀ gbèsè káwọn náà mọ̀ bó ṣe. Olúwa o! Ó bá jọ kó dáríjì mi àwa òtòṣì èmi ríngìdà òtòṣì ẹlẹ́ṣẹ̀ dáríjì mi. Mọ́mì Yáàdì irú orí wo lẹ gbé wálé ayé yìí mo máa fi orí tiyín tọrọ fúnra mi. ẹni tọ́lọ́hun ọba bá ń ṣàdúrà fún
ṣùgbọ́n tó máa ráyé bá ń ṣépè fún àdúrà ló máa jẹ́ tiẹ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ti yín ìyẹn ni pé ẹ kì í ṣe negative positive nìyí, ìyẹn ni pé ẹ kì í ṣe ní asán, ẹni rere nìyí, ìyẹn ni pé ẹ kì í ṣe òpùrọ́, ìyẹn ni pé lóòótọ́ nìyí. Ibi tí gbogbo àwa ọmọ ọ̀jọ́ pátá látorí olùṣọ́ délẹ̀ ibi àfojúsí ọ̀nà ògbàbẹ̀ àfi kí Elédùmarè Ọlọ́run ọba Jésù Kristi àfi kó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Mo ti máa ń ṣe bí mo máa ń ṣe. Ẹ ò ní rí bí o. Olùṣọ́ ẹ rọra o, ẹ kú ọ̀rọ̀ èèyàn o. Alàgbà ta ló wá kú sí? A ò ní rí irú ẹ̀ mọ́. Ta ló kú tẹ̀ ń kí wọn? Ẹ má kí ọkọ mi bẹ́ẹ̀ mọ́ náà. Olúwa Ọlọ́run ṣàánú fún mi. àfi bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ìṣe ìfẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ìrọ̀lú ọ̀pọ̀ àánú rẹ̀. Bẹ́ẹ̀ ni. Nu ìrékọjá mi. Ẹ̀ṣẹ̀ yìí máa pọ̀ lórí wa o. Ibi ẹni ẹlẹ́ni. Kí o sì pẹ̀ mí ní àwẹ̀ mọ́. Nítorí tí mo jẹ́wọ́ ìrékọjá mi. Mo bá ń jẹ́wọ́ o. Ní ìgbà gbogbo. Ọ̀fọ̀ rèé. Ní ẹ̀ṣẹ̀ mi wà ní iwájú rẹ̀. Ọlọ́run ò ní bàjẹ́ lójú mi o, rárá o. Àṣejèrè ni mo máa ṣe, ó di dandan. Iṣẹ́ Olúwa ni ó pọn dandan kí n ṣe. Ọlọ́run ló pè mí, mi ò gbọ́dọ̀ jọra mi lójú. Mímọ́ mímọ́ ni ó jẹ́ mímọ́, ọwọ́ mímọ́. Kí ni wọ́n wá ṣe bí tí wọ́n ní jíṣẹ́ Olú? Olúwa ló rán mi, ó di dandan ó máa jíṣẹ́. Iṣẹ́ Olúwa ni kò ṣe má ṣe o, àfi kí n ṣe. Olúwa ló rán mi, ó di dandan ó máa jíṣẹ́. Iṣẹ́ Olúwa ni kò ṣe má ṣe o, àfi kí n ṣe. Ìjọ Ọlọ́run ò ní bàjẹ́ lójú mi o, rárá o. Àṣejèrè ni mo máa ṣe, ó di dandan. Ìjọ Ọlọ́run ò ní bàjẹ́ lójú mi